ẹ̀ èmi tí mo sọ̀rọ̀ yìí ọmọ ìmáàmù ni mí ìmáàmù tó yẹ pé ó dájú everybody mọ̀ tó lẹ́rọ ni kò jẹ́ kí n lo àkáǹtì mi tó jẹ́ kí n wá lo working account mi ní bíbá. Okay. ṣé ẹ mọ first place nǹkan tó jẹ́ kí n believe pé Islam wọ́n fi ń rú wa lójú tẹ́ pé Islam wọ́n kàn fi ń gbalẹ̀ ní pé ẹ̀sìn yẹn kò ń ṣe ẹ̀sìn rárá. Dádì tèmi tí mo sọ̀rọ̀ yìí ìmáàmù tó yẹ pé gbogbo èèyàn mọ̀ nínú Ọ̀ṣun state ni òbọ̀ mi ò lè dárúkọ ẹ̀mí ìdẹ́lẹ̀ lo àkáǹtì mi gangan torí tí máa ní kí n lo àkáǹtì mi ó máa di wàhálà sínú family tó yẹ pé mi gan mo lè life mi lè wà at risk níbi tí Islam lè dé nìyẹn ó máa life mi máa wà at risk fúnra lára mi tí máa lo àkáǹtì mi gangan even dádì mi gan máa kọ̀yìn sí mi tó yẹ pé mi gan mọ̀ nǹkan tó máa ṣe mí ní in the next 1 hour 1 minute mo mọ̀ nǹkan tó máa sáré ṣẹlẹ̀ sí mi. Nǹkan first thing tó jẹ́ kí n believe pé Islam kò rí ni pé dádì tó bí èmi gangan tó jẹ́ ìmọ̀ tó máa jí ní àárọ̀ kùtùkùtù wọ́n máa gbé olúgbò wọ́n máa gbé ṣé ń gbọ́ mi. wọ́n yà ń gbọ́ wọn. ṣé wọ́n pa máìkì yín àbí à ń gbọ́ yín mi ọmọ ìmáàmù náà wà sálẹ̀ ọmọ náà wà lókè ọmọ ẹgbẹ́ òun sókè. ìmáàmù ti pàtàkì sáyìn o. ẹ jẹ́ pé máìkì yẹn tán máìkì yẹn send request yín kẹ́tẹ́ òkè. ìmáàmù wà sálẹ̀ ọmọ ẹgbẹ́ òun sókè. so àṣé ìmáàmù ń lo olúgbòhùn ìmáàmù ti padà cast rà. ṣé ń gbọ́ mi. ẹgbẹ́ òun sókè bàbá. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ go ahead ẹgbọ́n sókè ìgbà tó jẹ́ Islam yẹn kò rí bọ́ àwọn tó jẹ́ tó ń ṣe Islam wọn ní fẹ́ believe pé kíní yìí kò ń ṣe ẹ̀sìn wa kò ń ṣe ti wa. láti bí olóògbé yẹn dáńsẹ̀ bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ ṣe. yes nǹkan tó jẹ́ kí n sọ pé àwọn tó jẹ́ ìmáàmù most of àwọn ìmáàmù yẹn wọ́n ní olúgbòhùn wọ́n ní àṣẹ wọ́n ní ilé tẹ́ pé àwọn gan tán bá jí báyìí wọ́n kọ́ máa fi ba ẹnu wọn náà kó tó di pọ́n sọ̀rọ̀ sí anybody torí pé wọ́n mọ̀ pé olúgbòhùn kí la fi ń ṣe ní ilẹ̀ Odùduwà àdúrà la fi máa ń ṣe a fi máa ń gba àdúrà fúnra wa bọ́ wọn ò ní sọ fún àwọn tó jẹ́ ọmọ ìjọ wọn wọn ò ní sọ yẹn fún wọn wọn ò ní sọ fún wọn èmi tí mo sọ̀rọ̀ ìmáàmù dádì tèmi o ìmáàmù ni dádì tèmi tẹ́ pé mọ́ọ̀sì 3 4 náà ní tẹ́ pé àwọn ọ̀gá ti ń kírun fún wọn. ẹ sọ pé ẹ ti rí dádì yín níbi tí wọ́n ti ń lo olúgbòhùn àgbọ̀ bíbẹ̀ yẹn dáadáa ìmáàmù dẹ̀ ni wọ́n ó kí dàbí nẹ́tíwọ̀kì wọn ni tẹ́ bá ti ṣí máìkì yín ẹ ṣàlàyé ibẹ̀ yẹn fún wa dáadáa. mi báyìí ṣé ń gbọ́ mi báyìí. ẹ ti rí dáàdì yín níbi tó ti ń lo olúgbòhùn ẹ ṣàlàyé ibẹ̀ yẹn fún wa dáadáa ṣẹ́gbọ́. ṣé ń gbọ́ mi báyìí. ẹ sọ pé dáàdì yín lo olúgbòhùn ẹ ṣàlàyé ibẹ̀ yẹn fún wa. olúgbòhùn kò ṣe nǹkan tó báàdì ní ilẹ̀ Yorùbá torí pé àmọ́ yín babaláwo ti jẹ́ pé. ẹ máa gbọ́ nẹ́tíwọ̀kì yín lọ a fẹ́ gbọ́ dáadáa ni pé ẹ jí láàárọ̀ àbí lálẹ́ ni báwo lẹ ṣe rí wọn ẹ ṣe. àná èmi tẹ́mi gbé dàgbà ní ṣe bí dá bàbá tèmi ni tó ń ṣe tẹ́ pé ìmáàmù ni wọ́n ẹ mọ̀ pé a ní nǹkan tó ń jẹ́ olúgbòhùn a ní nǹkan tó ń jẹ́ àṣẹ a ní nǹkan tó ń jẹ́ àfọ̀ṣẹ tó yẹ pé àdúrà la fi máa ń ṣe ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni bọ́ àwọn ìmáàmù ẹ wo irú bàbá tó bí mi báyìí tán máa jí àwọn kọ́ máa fi yẹn ṣàdúrà náà lẹ́yìn tán bá lọ wẹ ọṣẹ tán máa wẹ wípé àwọn kọ́ máa fi yẹn ṣe àdúrà àwọn máa kọ́ fi yẹn ṣe àdúrà náà ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn àwọn kọ́ máa fi àwọn yẹn ṣe àdúrà náà pé ó yá òkè ni kó wà òkè o bọ́ àwọn tó jẹ́ ìmáàmù tó jẹ́ àfà ìyẹn wọn ò ní máa sọ yẹn wọn ò lè sọ yẹn fáwọn ọmọlẹ́yìn wọn ò lè sọ wọn ò ní sọ yẹn wọn ò ní sọ láyé wọn ò tẹ̀ lè sọ fún wọn tí máa ní kí máa ní kí lo àkáǹtì mi gangan nǹkan tí mo life tèmi gan máa wà àti níbi tí Islam tó burú dé life tèmi gangan máa wà àti kí ló dé jẹ́ pé àwọn èèyàn máa sá ẹwà most of àwọn àfà kí ló dé jẹ́ pé wọ́n máa ń ṣe oògùn bó wọn ò ní belief àwọn kíní yẹn wọ́n ti ọpọlọ àwọn tó ń ṣe most of àwọn tó wà lẹ́yìn àwọn àfà yẹn wọn bí àwọn kí máa ronú ni mo kí máa like kíní ẹ wá disgusting gan sef wọn bí àwọn kí wọn máa ronú ẹ kàn tẹ máa ronú àwọn afáàyàn wọn kí máa sọ bọ ẹlòmíì ti mọ̀ pé kíní yìí kò ń ṣe ẹ̀sìn bọ kò mọ bó ṣe fẹ́ sọ jáde ẹ̀rù ń bà because Islam yẹn ẹ̀sìn tó jẹ́ pé ó máa ń dẹ́rù bà most of people gan ni ẹ lè àtàkà fámi báyìí pé kẹ àtàkì ẹrú gan máa bẹyìn pé ṣé kò ilé òní délé kó lọ fi nǹkan gbé mi ṣe pé ṣé kò ní délé nǹkan tó yẹ pé àdúrà náà fi máa ń ṣe nílẹ̀ Yorùbá wọn mọ̀ bí àdúrà náà fi máa ń ṣe àwọn ti kà kún pé ẹni tó bá ti ní ẹwọ èèyàn mi báyìí. bọ́dà wa yẹ ká ṣe báyìí ṣé ẹ̀yin wá tọkùnrin kẹ jáde tán pé ẹ ṣe mọ kí lè rò kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé mọ̀ pé àwọn ìbẹ̀rù tí ẹ máa gbọ́ àwọn ìbẹ̀rù tí wọ́n fẹ́ fi sílẹ̀ lọ́dọ̀ wa náà lélẹ̀ ni wọ́n ṣe ń dún mọ́ wọn nípa ṣẹ̀ríà bọ̀ nípa pé bí gbọ́ bá ṣe jáde tán bàbá ṣe ń sọ lọ́ máa fi mọ̀ pé kò sẹ́ni tó ń bẹ̀rù wọn ìbẹ̀rù yìí gangan ló fẹ́ fi sáyà àwọn èèyàn ní ilẹ̀ Haúsá wọn ò lo ìbẹ̀rù wọn pa ẹni tó bá fi lẹ̀ ni bọ̀ ìbẹ̀rù yìí tó bá ti fi sára àwọn èèyàn wa tẹ bá ti ń bẹ̀rù bẹ́ẹ̀ sì ní lè jáde bẹ́ẹ̀ ni
tẹ bá lè jáde ńbẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣẹgẹt tẹ bá lè jáde ńbẹ̀ kò ń ṣe ẹ ní dáwà you are not alone, you never walk alone ṣẹgẹt tó mọ Liverpool nìyẹn a máa kún yín lọ́wọ́ a máa support yín ṣẹgẹt gbogbo ayé màmá ẹ máa gbọ́ láyé nǹkan tó máa ń ràn ní kò sẹ́ni nǹkan tó fi abá yín tó fẹ́ pa yín ẹ máa bí gbọ́ a ti pè é sí gan tí Muslim bá gbọ́ kankan fún ẹni èèyàn kan ní àsìkò táwa yìí tó bá gbọ́wọ́ yẹ kan máa rí 20 ìdí ni pé wọ́n lè máa sí nílẹ̀ Haúsá àdè sí nílẹ̀ Arab ṣẹgẹt olówó Èkó mo mọ̀ nǹkan tí mò ń sọ èmi yìí mo ti kò tí ì sí ìyẹn bọ̀ mi mọ bẹ́ẹ̀ kàn ṣe ń rò sí. olówó Èkó mo mọ̀ nǹkan tí mo ṣe máa àwọn tó ń jẹ́ ìsà àwọn àfáà yìí wọ́n burú gan àwọn àfáà yìí burú gan wọ́n ń lo àwọn ń lo ẹ mọ̀ pé tí babaláwo bá fẹ́ jà ó máa pe òòṣà ó máa pe àwọn ń lo àǹjẹ̀nú làwọn máa ń lo àǹjẹ̀nú làwọn àfáà máa fi ń ṣiṣẹ́ mo ti pẹ́ ibi tí wọ́n bí mi sí ni. so ẹni wá bẹ̀rù àlùjọ̀nú tá a máa dè mọ́lẹ̀ tá a máa tà. àwọn àfáà yìí burú gan mọ̀ nǹkan tó ń jẹ́ àwọn àfáà yìí wọ́n burú gan. Àkànbí ló wà bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ Àkànbí la di áláàmù èyí wá ń bẹ̀rù àlùjọ̀nú àlá àdèmọ́dọ̀ Àkànbí ọ̀dọ̀ Àkànbí ló wà. àwọn àfáà yìí burú gan wọ́n burú àwọn àfáà yìí ó dẹ̀ ní ojú ìlú àkáǹtì mi. ẹ wo afá tó ń sọ̀rọ̀ yìí ṣé ń gbọ́ mi afá tó ń sọ̀rọ̀ yìí ẹni kúrò àyẹ̀ wọn lè ẹgbẹ́ ògùn fún wọn pé tán bá lo ọṣẹ rí tán lo ẹbu rí kí ẹgbẹ́ ògùn fún wọn pé kí ọjọ́ tó bá ti jáde kí nǹkan ṣe wọn. o ní ìdíkọ sọ pé ká gbé ògùn fún mi pé kí n fi búra èyí mọ ẹgbọ́n ṣé lóòótọ́ ni ṣe ti lo ọṣẹ dúdú rí ọṣẹ tẹ fi sá orí lóru rí alágò kan òru tẹ́lẹ̀ tún ṣe. kìí ṣe pé bóyá. ìmọ̀ọ́mù ẹni sùn ọmọ ìmọ̀ọ́mù tó sọ ti dáàdì ẹ wá jù sí yín gbà tó gbé ìmọ̀ọ́mù yìí ó mọ̀ pé jọ wà ní dígàn fi mọ̀ọ́mù papọ̀ ni ṣé lóòótọ́ ẹ ti lo ọṣẹ dúdú ṣé lóòótọ́ ẹ lo ọṣẹ dúdú rí ẹ jẹ́. ìkílẹ̀ tí ìlú ọṣẹ dúdú rí. ẹ lo ọṣẹ dúdú ẹ lo àlá ń gbà yẹn ẹ wá lo ọṣẹ dúdú ẹ̀dẹ̀ wá tà wá ń bá nǹkan yẹn jẹ́. àlàyé ni mo fẹ́ ṣe ìmọ̀ọ́mù ẹni sùn ẹ tún ṣe lè náà lóru àbí. ó dáa ẹ wá jẹ́ kó wà educative kì í pẹ́ mọ ẹ mọ̀ jẹ́ kó wà instructive. no àpò yìí tá a bá serious àti ṣe díẹ̀ àpò yìí mọ́. ṣẹ́rí nǹkan pè ní tíìbù sájàr nínú Lárúbáwá tíìbù sájàr ni pé ewé àti egbògi. ọmọ ìmọ̀ọ́mù ti gbé wa débẹ̀. mo ní interest bí ọ̀rọ̀ tó sọ sẹ́rí bí agbẹ́rin tó open fún yín yẹn kódà tẹ́ ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tí wọ́n bá ń gbọ́ yín wọ́n appreciate program yín lérí omi. kí ló wà ń bẹ̀ ni pé sẹ́rí kéèyàn ọmọ egbògi àti ewé mo fẹ́ bring wa back sí ìgbà wáṣẹ̀ tí gbogbo àwọn ànábì yìí wà táwọn ò tíì sí kò sí nǹkan tí ń jẹ́ pé modern clinic ibi bóyá bíi syringe and needle bí bá ń fami síyàn lára tí wọ́n bá ní ìpèníjà bí àìrẹ́ tó bá bá wọn egbòogi ewé ni wọ́n lọ lè já tí wọ́n ó kí àgbo tí wọ́n ó ṣe àgbo tí wọ́n ó fi wẹ̀ tí wọ́n ó mu àkọ́kọ́ nìyẹn ṣẹ́wárẹ́ lẹ́ẹ̀kejì ni pé tí ó bá rẹ̀yàn bóyá bíi pé wọ́n wá lọ́wọ́ ayé nú for example ìròbọ́yà ń get message mi kò sí aburú ń bẹ̀ pé kọ́ lọ lè mú tíìbù sájà torí tó bá gbọ́ fẹ́ lo paracetamol àbọ̀ fẹ́ lo bíi panadol àbí bíi àwọn analgesic àbáwọn oògùn míì egbòogi yẹn náà ni wọ́n refine tán dẹ̀ package ẹ̀ tán dẹ̀ gbé síbẹ̀ èyí tí wọ́n ṣe wá tún then ẹni tó bá ní irọ́ ni o egbòogi kọ́ ni wọ́n lò pé chemical ni wọ́n lò ìgbà chemical ni èmi sọ fún ènìyàn ẹ̀kọ́ rẹ̀ ò tó ni níbo náà ti extract chemical majority níbi àwọn oje igi ni igi yẹn kí wọ́n lò náà tíìbù ní egbòogi ni. bàbá yìí máa ń ṣe. àkọ́kọ́ nìyẹn ṣẹ́wárẹ́lẹ̀ kejì níbi àwọn oògùn wá tó yẹ kó kọ dí ẹ̀sìn Islam torí a ní mixan Quran àti hadith àkọ́kọ́ ni pé gbogbo tó bá ní ìbátan pẹ̀lú ẹ̀jẹ̀ èèyàn ara èèyàn in fact ṣẹ̀rí àjẹkù yìí wá pé ẹni tó bá súnmọ́ bíi sàárè tó bá fi lè ra kán igi kékeré ń bẹ̀ fàwọ́ káàfin ó ti di gèfèrí iná ni fún ó fi lé wa pé ẹ ti ẹ̀ mọ́ débẹ̀ then ká tó wá sọ pé èèyàn ó lu èèyàn ká tó wá sọ pé èèyàn ó pa èèyàn máa ń kọ̀ tẹ́lẹ̀ náà tó bá fi lè pa èèyàn ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo mankind ní tí ṣẹ̀rí àsọ nìyẹn so àwọn tán lọ lè ṣe ìyẹn sẹ́rí ìyẹn tá a bá ní ká gbé sínú bá a ṣe wà ní agbọ́nrin ayé tá a wà yìí ẹ lè bá mùsùlùmí bẹ́ẹ̀ ẹ lè bá ẹni tí ń ṣe ìṣẹ̀ṣe ń bẹ̀ ẹ lè bá pásítọ̀ ń bẹ̀ gbogbo wọn ti tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò nù ethics àti ẹ̀sìn wọn ni so fún di ilé yìí kò tẹ́ ẹ bá ẹni tó lóun bàbá àwọn pé máa ń gbé àfọ̀ṣẹ yìí máa ń ṣe á mọ agree torí pé kí ni ẹ̀fọ́ ni olóyè kò ìfọ́ ni òdúdú ni tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í ṣe àṣẹ gan even àwọn àfáà mi
wọ́n ń wo ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ múlẹ̀ bí ògbóni bí nǹkan kan àfa àwọn sì ń pera wọn because ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rí mi tí òdodo bá against mi sọ realist dẹ̀ ni mí but òdodo ìmọ̀ kòrò ni àmọ́ nàbí ni kó lọ àpẹẹsẹ̀ òdodo wọ́n làwọn kan àmọ́ ọ̀rọ̀ tó bá kòrò dúró lọ ṣe wá ráwọn yẹn wọ́n èé ṣe mùsùlùmí o mùsùlùmí ni wọ́n ń sọ fún àwọn èèyàn pé àwọn ń ṣe àmọ́ ìmánì wọn kò tẹ́lẹ̀ èmi bí mo ṣe wà báyìí nísìn ìníṣẹ́ rẹ láyé lórí pé kí n máa miṣẹ́ rẹ kí n máa wá pé ọ̀fọ̀ ìṣe rí bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí dẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àwọn èèyàn ń lo ọṣẹ náà ẹlẹ́ẹ̀tì ló ọṣẹ àwọn ní mo ṣe ni mo sọ fún yín pé egbòogi ewé egbò ìmọ̀ mi má ẹ tún sọ kan náà pé tí ọwọ́ ayé bá wà lọ́wọ́ ara ọmọ pẹ̀lẹ́ lo àwọn nǹkan fún ṣebí. tí ọ bẹ́ẹ̀ ni. so ẹ má bínú kan tó fẹ́ béèrè ni pé so ṣé kò sí àdìsí àbí Kùránì tẹ́lẹ̀ kà láti yẹn. ọwà àmọ́ ẹ máa kílé tẹ̀ wá lò tẹ́ fẹ́ lo nǹkan yẹn. bẹ́ẹ̀ ṣe rí mi yìí nìsín ẹgbẹ́ tẹ̀sùbà mọ́ wa àwọn hàn tó wà lórí ṣiṣẹ́ ẹ ti dáhùn kí ló dé tẹ́ lò tẹ́ fi lẹ́ẹ̀ máa lo nǹkan lẹ́wà. kò sí èyí àkọ́kọ́ ni pé èyí tó bá síyàn lọ́wọ́ ni. ẹ máa gbọ́ tẹ́ bá ti lo tilẹ̀ wa yẹn wọn kò tí mo fẹ́ sọ ni ẹ sọ pé tí wọn bá lo ẹ̀jẹ̀ èèyàn àti ara èèyàn so ó túmọ̀ sí pé tó bá jẹ́ bí ewúrẹ́ àgbò ẹ máa gbọ́ bí kẹrù bọ gbọ́ nǹkan yẹn ẹ lè ṣe. ara o kò sí pàrọ̀ rúbọ nínú ẹ̀sìn Islam èmi ìrúbọ. no ẹ̀yin lẹ sọ pé tó bá ẹ máa gbọ́ ẹni ẹ̀sùn kankan pé ẹni sọ nǹkan tẹ́ sọ ẹni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọmọ ẹni tó bá bí atẹ́sì bá àbí kẹ ló tilẹ̀ wa ṣèbí bẹ́ẹ̀ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni bọ́tí so kọ́lé mi fà yẹn pé kí ló tẹ̀ ṣe lo no àfa kí ló tẹ̀ ṣe lo Kùránì àti àdìsí nìkan. àní mo ń lò tó pọ̀ kódà oògùn yìí tí ń sọ yìí once in a while ni èyí ń dẹ̀ ní bóyá bíi pé for example. kò yẹ ẹ máa gbọ́ gẹ́gẹ́ bíi Muslim kò yẹ kẹ́ máa lò ó yẹ kẹ́ nígbàgbọ́ sọ́dọ̀ la ilaha illallah pé ó máa ṣe ìdí tá a fi lò ó ni pé ìdí tí mùsùlùmí gbọ́dọ̀ fi lò ó ni pé wọn ò bí ìyáláyà ẹnìkan dá tí ó sọ pé òun dá ewé àti egbò tó bá yẹ pé ẹ̀rọ àgbà náà ẹni sọ mùsùlùmí ẹ máa gbọ́ mùsùlùmí la ilaha illallah nìkan ni kò yẹ kó lò ìdí ni pé gbogbo àwọn ewé àti egbò tẹ́ ẹ̀ ń rí yẹn àwọn alálẹ̀ wa ni wọ́n fi ìlànà ẹ̀ lẹ̀ fún wa. rárá o alálẹ̀ kọ́ o. ok ẹ̀yin máa ṣàlàyé ẹni sọ ẹjẹ́ ń délẹ̀ náà ẹ máa wá ṣàlàyé fún wa bí Muhammadu ló wá fi ìlànà ẹ̀ lẹ̀ fún wa àbálà kẹsọ so ṣebí nǹkan yẹn wọ́n dẹ̀ ti pé gbogbo ẹ̀ ní kúfù pé ẹbọ ni kí wàá lórí tẹ́ dúró de la ilaha illallah Muhammadu Rasulullah kẹfì ṣe ìwòsàn. mo dúró de la ilaha illallah Muhammadu Rasulullah. ẹ kílẹ̀ tẹ́ tó fẹ́ lo nǹkan lẹ́wà. ẹ mọ̀ gbọ́ tí ọwọ́ ayé bá wà lára yẹn sìn. la ilaha illallah kẹfì yọ. ẹ̀fí nínú Al-Qur'an alelu káfí. Suratul Kahfi. Suratul Kahfi alelu Yasin. Yasin. bẹ́ẹ̀ni a sì lè lo nǹkan tó ń pè ní saifi kí lorúkọ rẹ̀ seful ulama. so ìmọ̀ mẹ́rin sùn tí gìrì bá gbé ọmọ sí ẹ lè ká Yasin kẹfì wo gìrì tó gbé ọmọ Yasin. tí kí ni yìí bá ṣe yìí. tí gìrì bá gbé ọmọ ẹ lè fi Yasin wò. tí gìrì bá gbé ọmọ iná ni mo fi gbé kó yẹ kí n fi lè gbọ́ àgbọ́yé ni mo fi gbé yín lọ gbà. so ẹ lè fi Yasin wò. bẹ́ẹ̀ ni tí gìrì bá gbé ọmọ ìjọ tí ẹ jẹ́ ní example wa ọmọ tẹ bá mọ̀ tí gìrì bá gbé ẹ lè hard mi kẹ́ save contact mi. ok ẹ máa wá ka Yasin sí ọmọ yẹn lórí. mo ní tí ń kà sí níbi ìmọ̀ ìrọ̀ yín sì pọ̀ jù jàre kò sí wùsọ̀ kankan. ẹ máa wá ka Yasin sọmọ yẹn lórí. ìyẹn sọ pé Yasin ẹ̀yin lẹ́ ń dákọ̀ Yasin mo ní mo ní. kí lẹ máa kà ó yà kí lẹ máa kà ní sọ. àyìn ṣe máa sọ àṣírò la ọ̀rọ̀ àṣírí ni ṣé mo wá jọmọdé ni. ṣé kò kí n ṣe Kùránì ni a fẹ́ ẹ máa gbọ́ ẹ mọ̀ pé nǹkan tó ta bá débi bá ẹ sọ pé ẹ fẹ́ lo nǹkan lẹ́wà á ní kẹ́ máa lò pé kẹ́ ló ti. ẹ ṣe sọ pé kí n má lò bá fẹ́ nìkan kọ́ ló dá Ọlọ́run mi. ṣé bẹ́ẹ̀ ni lè sọ pé àlàlẹ́ dúró ti kílẹ̀ tó fẹ́ lo nǹkan lẹ́wà fún. bẹ́ẹ̀ ni aláàrùn náà lọ dà ok tó bá jẹ́ gbogbo oníṣẹ́ nǹkan tó wà fáyìí sí náà nìyí o kí ló dé jẹun tó ń gbé Saudi ga wọ́n dẹ̀ lo gbogbo nǹkan lẹ́wà. kí ló dé dára o àwọn tí wọ́n bá ń sọ báyìí nínú mùsùlùmí ṣé olówó èkó gbọ́ àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ yẹn extremist ni wọ́n. ìmọ̀ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín ọmọ ìmọ̀ pé. nǹkan tó bẹ̀rẹ̀ ni pé ẹ sọ pé ìmọ̀ sọ lẹ́ẹ̀kan pé àwọn tó bá ń lo àṣẹ olùgbọ̀n pé àwọn ẹ̀yàn Islam. kò sínú mùsùlùmí kò sí yíwọ̀n sínú mùsùlùmí. mo gbà yẹn pé kò sínú mùsùlùmí bọ́ èmi fẹ́ kẹ́ mọ̀ nǹkan tó dájú ni pé àwọn àṣẹ olùgbọ̀n yẹn kò ń ṣe nǹkan tí kò dá ní ilẹ̀ Oòduà o wọ́n máa fi ń ṣe àdúrà bẹ́ẹ̀ni wọ́n máa fi ń ṣe àdúrà ni àdúrà náà fi máa ń ṣe kò ń ṣe nǹkan tí kò dá bọ́ ẹ̀yin àfáà lè máa fi ń ṣe é pè fún ọmọlé kí ó tó bá fẹ́ kó lẹ́yìn yín ẹ̀yin àfáà lè fi máa ń ṣe. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ rẹ̀ ṣé gbogbo àfáà tó mọ̀ láyé pátá òun ní ṣe àbí àwọn tó mọ̀
dáhùn béèrè. ó ní kí n sọ ẹni most èmi tí ń bọ̀ sọ̀rọ̀ yìí kìí ṣe pé ó dàbí tí nídìílé ìyá nílé bàbá gbogbo àwọn àgbàlagbà kódà kan tó lọ ní Ọlọ́run ní kí n gbọ́n bá wọn ìrìn rí láyé ibi ìkọ̀kọ̀ rí egun rí láyé Èkìtì ni Adó Èkìtì ní 94 tí mo dẹ̀ ń wò pé kí lè léyìí mi ò mọ̀ egun àti kankan ó nà mí lọ́jọ́ yẹn o torí mi ò mọ̀ àwò rírí then gbogbo àfáà tẹ́ ẹ bá dé tẹ́ bá ń fi ọtí lo nǹkan ẹ gbọ́ ẹ sọ lẹ́nu mò ń sọ olórí burúkú èèyàn ni kò sínú ẹ̀sìn wọ́n mú àmúlùmọ́là ni ká mọ̀ ẹlẹ́dẹ̀ àmúlùmọ́là ni kí ló fà á ni pé ṣẹ̀rí àti wa ó ti tọ́ka àwọn ìmọ̀. Sulaimon Farouk ni wọ́n lè fọtí mu nǹkan ṣe gbọ́ bí àbẹ́ bàbẹ́ Sulaimon Farouk ó ní yẹn lè fọtí lo nǹkan. Mi gbọ́ wà sí yẹn bọ̀ tó bá tẹ bá gbọ́ tó bá sọ ojú màálù mẹ́rìndínlógún ṣe gbọ́ yẹn. ẹ wá bèrè kí ni reason. ẹni sùn ṣe gbọ́ ojú màálù mẹ́rìndínlógún àfọmọ́ mo gbọ́ yẹn mo gbọ́ wà sí. àtàrí kan ológbò kí lè rí sí yẹn ṣé ní ìsìlámù nìyẹn náà wà. ó ti pẹ́. ṣé ní ìsìlámù nìkan yẹn wà. tọ ṣe rí tẹ bá níbi béèrè lọ́wọ́ mi ìtọ́ wà ń bẹ̀ àkọ́kọ́ pé gẹ́gẹ́ bí ìsọlẹ̀ kan pé tó bá jẹ́ ẹni tí Islam pàmì tiwa bí ká máa jẹ tí sẹ̀ríà pàmì tiwa ẹlẹ́dẹ̀ nísìnyí ó ní ká máa jẹ. ajá ó ní ká máa jẹ arákùnrin yẹn ṣe ní Islam ló wà ó ní tẹ́ bá fẹ́ máa rí owó lẹ́ẹ̀kan. náà ní bá bọ̀ ṣé wàá rà àwọn ewé tó ní pé kí wọ́n lọ lò yẹn ewé tó ní kán lọ já yẹn gẹ́lẹ́ bíi pé èèyàn mú ẹ̀fọ́ gúre ẹ̀fọ́ kìnnìkan èèyàn fẹ́ jẹ àbí ewédú òun náà làwọn ewé yẹn torí ewé ojú màálù mẹ́rìndínlógún ẹ wá rójú màálù yẹn yín sọ pé ọ̀dà yín sọ tó ní pé kódà ìdí tí ò fi dáa ni pé tó bá jẹ́ pé wọ́n bá pa ewé làpálàpá ó wá ló tún kùn kankan ṣe rántí ó ló kùn kankan kò sọ nǹkan yẹn fún wa ó ló kùn. kò sọ yẹn kò sọ èmi náà ẹlẹ́gbẹ́ lọ́wọ́ lórí péjì ní kò sẹ́ ó ló kùn kankan ó ló wá ló kùn kankan. ẹ pé mi ò ìwò but tẹ́rí tó bá fi ẹ mọ̀ gbọ́ ṣẹ́rí bí tó ju màálù yẹn tán bá pa màálù yẹn nípa wo òògùn yẹn ó ti di òògùn gèfèrí àmọ́ ká nípọ́ bá dún màálù bí ṣẹ́rí àti ní adu tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ó bá fi sòògùn yóò jẹ́ ni torí ó ti di ẹran tọ́tọ́ fún tọ́wọ́ wò pé òun ò fẹ́ jẹ́ kóun ó sè òun fẹ́ jó ni kò sí láì fi bẹ́ẹ̀ àwọn tó bá fi lè pa nípa wo. nǹkan tó sọ nínú nǹkan tó sọ yẹn ó ní tẹ́ bá fẹ́ kọ́ máa gbé owó wá tẹ́ bá fẹ́ rí owó lẹ́ẹ̀kan gbogbo owó tó ná láyé abẹ́fẹ́ máa rí lójoojúmọ́ ẹ̀ ń sọ pé ìsìlámù ṣé inú ìsìlámù nìyẹn wà. ìyẹn sọ no ó dàgbà ẹ gbọ́ àlàyé mi o ẹ fi làákàyè ẹ sì gbọ́ mi pẹ̀lú neutral mind tó bá jẹ́ pé ó bá pa màálù yẹn nípa wo. tó bá pa pẹ̀lú bísímìlá ẹ̀kọ́ ó dẹ̀ tó máa gbé owó wá wọ́n máa gbé owó wá lójoojúmọ́ ṣé. ẹranko tó bá pa pẹ̀lú bísímìlá ǹjẹ́ mùsùlùmí lè jẹ́ àbí ò lè jẹ́. ẹ tí gbọ́n tẹ̀mí sọ ètò tó fẹ́ ṣe yẹn ó ní wọ́n máa dà sínú àgbàdà ó ní wọ́n wá ju tó bá ti jó pẹ̀lú bísímìlá ó ní wọ́n máa tó ká wàrà fáná mọ̀kálíkà tó bá ti kà á sẹ́gbọ́n tí mo fẹ́ sọ ogun ó ní wọ́n máa gbé owó wá lójoojúmọ́ ṣé Allah ló fẹ́ gbé owó àbí Muhammadu ó ní nínú àgbàdà yẹn wọ́n máa rí owó lójoojúmọ́ ṣé. rárá o kò sọ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá fi lè jẹ́ pé tó bá jẹ́ pọ́ pa màálù yẹn gẹ́lẹ́ bí sẹ̀rí àti ní ká pa tó bá wù ó lè da gbogbo ẹ̀ nù tó bá wù ó lè tó ojú ẹ̀yẹn máa gbọ́ owó tó fẹ́ gbé wáyé lèmi ń béèrè lọ́wọ́ yín ṣé oògùn owó wà nínú Islam ni àbí báwo níbẹ̀ yẹn ṣe jẹ́ ẹ̀ tí. oògùn owó nínú Islam àdúrà náà ni. Ok mo bí àwọn ènìyàn gbọ́ báyìí sìn àwọn àfáà ló ṣoògùn owó fún wọn ìyẹn báyìí náà sì wà tẹ́ hàn àwọn àfáà ni wọ́n gbé oògùn owó wá sílẹ̀ Yorùbá mo bẹ gbọ́ lẹ́nu ìmọ̀ọ́mù náà sìn so ẹ ṣe mẹsẹ̀ bá wa gbé kíní yẹn sí kí wọ́n kà kíní Sunan Nisai 4019 yẹn Sunan Nisai 4019 ní bá wa gbé sí 4019. ní ẹ má wọ̀ ẹ́ ká ilé náà wọ́n bá yín gbé Kùránì yẹn sí àti wọ́n bá yín gbé sí ẹ mẹsẹ̀ fún wọn kí wọ́n kà. Definitely ẹ ti withdraw ọ̀rọ̀ yín pé wọn wá pé tó withdraw ẹ máa gbẹ ẹ̀hún àfa ti withdraw ẹ kọ́kọ́ ẹ yanjú nǹkan náà kẹ́ ẹ tó máa ìmọ̀ mi máa gbọ́ ṣé mo bí ẹ jẹ́ ìran ilé tí ègé níbi tá a wà a ní pé wọ́n ní kí Muhammadu pa èèyàn ẹ wá ló tì ibẹ̀ náà yìí níbi tá a wà yìí tẹ bá kà ọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́ pa. èmi sọ fún yín pé ànábì wa ni kò síbi tí ànábì ti lọ lè pààyàn tí ì bá ṣe pé bí ń dìfẹ́ǹdì ara ẹ̀. ìmọ̀ mi máa gbọ́ ẹ kàbí ìbàṣẹ láti gbogbo èèyàn gbọ́ náà ìmọ̀. rárá o ẹ kọ́kọ́ gbé yẹn wá tẹ́ ẹ bá gbé wá yẹn kò sí nǹkan. ok àwọn máa kà tẹ́ bá lè kà ẹ jẹ́ o ẹ̀wọ̀n ẹ mẹ́sẹ̀jì ẹ bá wa gbé sí yá Mr. Deke bá wà ń bẹ̀ Sunan Nisai 4019 ẹ jẹ́ ká kà kí gbogbo èèyàn gbọ́ Mr. Deke tẹ́ bá wà ń bẹ̀ àbí Big Joe ẹ jẹ́ ká kà kí gbogbo èèyàn gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin Muhammadu àti Allah wọ́n ṣàlàyé àwọn èèyàn tí wọ́n lè pa wọ́n lè tó bá fi Islam lẹ̀ wọ́n lè pa Sunan Nisai 4019
ẹni tó bá fi Islam múlẹ̀ ẹni tó bá lọ bá obìnrin lóbìnrin sùn àtẹni tó bá pààyàn ẹni tó bá fi wọ́n ní wọ́n lè pa ṣé mùsùlùmí sì ni àbí kébì àbí Olówó bẹ́ẹ̀ ni muslim happens to Sunan make sense. Nisa'i 40 bí mo yẹ sọ èmi lè máa Mr. àṣemúṣẹ́ tí wàá mi pẹ̀lú ọdún ṣe díẹ̀ náà Sunan Nisa'i ànábì 40 wọ́n pa àmì ànábì kọ́ lọ́mọ pa ẹ̀kọ́ lọ́mọ no pa ẹ̀yin ní kẹ́ mùsùlùmí. ṣàlàyé bẹ̀yẹn máa gbé síta ń sìn so that we be ẹ lọ gbé yẹn wá tẹ́ ẹ bá ti gbé wá ẹ lọ gbé wá ẹ máa lọ tẹ́yìn bá ẹ máa wò Àbí èmi máa kà síta olówó kí gbogbo èèyàn gbọ́ ṣẹjẹ́ so ẹ lọ gbé Ibo wá. lẹni ká gbọ́ mo wà ẹ máa bí. wọ̀ rí látàárọ̀ Mr. àṣewòṣe fẹ́ gbé jáde màá kà á ẹ̀yin ẹ bá kà á mọ́ ìmọ̀ mọ́ máa gbé ti yín jáde má wọ̀ rí èmi máa kà síta gbogbo èèyàn máa gbọ́ torí ibi tẹ kúrò pé wọn ò ní kọ́ pa ẹni tó fi Islam lẹ́yìn mo fẹ́ yanjú ẹ bá ti yanjú ẹ̀ tán ẹ wá dúró síbi tí àwọn kan ti wá bá mọ̀ ọmọdù ẹ máa fún wa lẹ́rìí ṣẹ́gẹ́t ogun owó ìsàlá ò nínú Islam a ti sọ fún àwọn èèyàn wọn gbọ́ mi sọ pé àwọn mùsùlùmí ló gbé ogun wọ rárá àwọn ọlọ́gbé wá sílẹ̀ Wọ́n wá gbọ́dọ̀ láti mọ̀ àwọn náà kò tẹ́lẹ̀. sẹ́yìn lẹ́sẹ̀ wá sọ fún wa láti mọ̀ náà tẹ́yìn tó sọ torí mo rí kọ́mẹ́ǹtì ẹnìkan tí ń si ọ̀rọ̀ gbọ́ wípé àwọn mùsùlùmí ìmọ̀ ló òtẹ́ rárá tó o. sọ àti mọ̀ pé àwọn Muslim ló gbógun wá sílẹ̀ Yorùbá náà àmọ̀ náà àwọn Fúlàní Imam Shafi'i MS lọ́dà MS wọ́n ti sùn tó ní àájò àwọn èèyàn wọ́n ń sì gbọ́ àwọn oníṣẹ̀ṣe náà ń sì gbọ́ wọ́n bí pé ká oògùn àwọn làwọn ní àwọn kọ́ náà ní Ọlọ́run ní Ọlọ́run tó dá ewu tó dá àwọn èèyàn ló dá ewé ló dá egbò ó dẹ̀ dá Olówó Èkó ṣe ìwòsàn. Sunan Nisa'i 4090 àbí kí ni mo kọ́ ìsàlẹ̀ yẹn Ọlọ́run ò ní dá àìsàn kan ó tẹ́pẹ̀ kò gbé wá. láì ṣe pé ó fi kíọ̀ rẹ̀ sí ṣé kíọ̀ sẹ́yìn oúnjẹ wa ni oúnjẹ kan kíọ̀ egbò ewé àti ewé ni egbò àti ewé ni òní tíìbù zajar ni wọ́n ń pè kẹ́mọ́ fi heal ogun tó bá bá yín so kì í ṣe olóṣèṣì kọ́ ló ní o oníṣẹ̀ṣì kọ́ ló ní ewé àti egbò so ìyẹn tí yẹn bá jẹ́ àfa olè mọ́ nǹkan bẹ tó jẹ́ àràmù fún wa Muhammadu Àtàlá ló ní Muhammadu Àtàlá ló ní bẹ́ẹ̀ ni kò sí wọn lè sọ pé Ọ̀rúnmìlà ló dá ewé Àtàlá ló ní mo ti gbọ́ Ọ̀rúnmìlà sì kọ́ ló dá egbò Ọ̀rúnmìlà kọ́ ló dá ẹyẹ Ọlọ́run ló dá ẹyẹ òun ló dá Muhammadu Àtàlá ló ní Imam ẹ̀yin náà máa ń lo aláǹgbá àbí èmi ò rárá o mi lọ́làǹgbà máa tí wọ́n bá lò gbogbo ọmọdé kéwú yín ló máa ń lé aláǹgbá kiri a máa ń rí ó sábìlà sáwọn oníṣẹ̀ṣe ó lé káàkiri ta ló ló ta ọmọdé ló kéwú wà yín wọ́n bí kọ́ fa orí aláǹgbá já bí ta ló ìmọ̀ọ́mù owó ẹni tó yẹn bá ní gbogbo dábàá Rashidi Olúwo gan ọjọ́ kan mo kàn rí tó ń lé aláǹgbá kiri mo ní Rashidi Olúwo mà lélẹ̀ òkò ló fi fọ́ orí aláǹgbá kan mo ní Islam ló sọ Táwọn pé oníṣẹ̀ṣe- rádaràdà báyìí sáwọn oníṣẹ̀ṣe lálàǹgbà kiri sí babaláwo lẹ́yìn lálàǹgbà náà ti lẹ́yìn wẹ ọṣẹ kí lé oníṣẹ̀ṣe náà lẹ́yìn babaláwo lọ alàǹgbà náà ìmọ̀ọ́mù oníṣẹ̀ṣe lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ń wẹ ọṣẹ ẹlẹ́nu èmi ò èyí ṣe oníṣẹ̀ṣe èyí tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ń wẹ ọṣẹ ìmọ̀ọ́mù téèyàn bá ṣe ń tí wẹ ọṣẹ mọ́ sórí ìgbà téèyàn bá tó jẹ́ oníṣẹ̀ṣe lèyìn ó tó ẹgbẹ́ mi síbi screen ẹ ń wẹ ọṣẹ ẹ ń lo gbogbo àwọn nǹkan yẹn náà àní ṣé ó ẹgbẹ́ mi ìgbà síbi tó ń wẹ ọṣẹ téèyàn bá jẹ́ oníṣẹ̀ṣe lèyìn ó tó máa wẹ so ọṣẹ àṣẹ òṣà láti jọ Sunan Nisa'i ìtọ́ ní kẹgbẹ́ wa ilé wa ẹ̀ rí èmi ò sọ pé kẹ́nì kó gbé Sunan Nisa'i wá o èmi tèmi sọ fún wọn ni pé ẹ lọ gbé Ó ti gbé wá náà síbi ní ẹgbẹ́ English ẹsẹ̀ máa wọ̀ yẹ kí Quran láti 2 mẹ́ka verse ẹgbẹ́ English 190 193 tí bá ti kà máa bá yín pé Quran yẹn ṣe máa wọ̀ yẹ ká so ní máa ka ilé ẹ̀ ọba máa ṣe àgbẹ̀kalẹ̀ tí ní ká gbé wá ká gbé kíní èmi ò ní ká gbé kankan wá o èmi ẹ jẹ́ kí mi Àwọn kà tó kí lè fi tó gbé àṣírí nínú yín ẹ̀ ẹni ẹ̀sìn tó bá fi avoid Islam lẹ́pẹ́ wọn ò ní kọ́ pa á ẹ̀sìn sọ avoid ẹ̀ kò sí ẹni tó bá mọ̀ wọ́n bíbá kò sí àlè ẹ bá avoid anything téèyàn ẹ̀ ń avoid ẹ̀ àṣẹ òṣà mi rí nǹkan tẹ́ gbé sí o mi ò bá wọn èèyàn rí ṣé mi nìkan téèyàn bá fi Islam lẹ̀ ẹ̀sìn wo ní wá mo ti kéré jùmọ̀ bọ́ ẹyẹ tó gbé wá. ó yẹ ká ní mọ̀ jẹ́ kàkà kí ní ẹ̀ má ṣe yọ̀nà ẹ̀ kàkà mo ti mọ̀ pé ẹ̀ ń sá fún màá bá yín gbé Quran yín jáde bọ̀ yẹ ká wà ká ilé mọ̀ ẹ̀yìn ẹ̀ka ẹ̀ bá fẹ́ ká bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ̀ka mọ́ mi mọ́ so oògùn owó wà láò nínú Islam gbogbo àwọn àfábàjọ gbogbo àwọn àfáàyàn wọ́n kàn ń ṣoògùn owó lọ nù no àwọn babaláwo ń ṣe wọ́n gbogbo àbáyọ tí ìṣòro ẹ̀fọn fàákù ni tó o bá fẹ́ lówó ó kọ́kọ́ sọ mí tẹ̀mí rẹ ná tó o bá wá rí gbogbo tó o bá àwọn fẹ́ ọ̀rọ̀ rówó yìí wà kọ́kọ́ kọ́ àṣìṣe ìsálà tó bá ti wá àṣìṣe rówó wà ọ̀rọ̀ wá kọjú pé aláàmúdé o ọ̀rọ̀ ni hàntún bẹ tó lè lò so àṣẹ òṣà ó yẹ ẹ̀ka ẹ̀jẹ̀ kájọ ká ìmọ̀ mi ní sùúrù náà bàbá ẹ̀jọ̀ ẹ mọ̀ kàn tó bá fẹ́ kà ẹ̀yin náà lè fẹ́ kà ẹni sùúrù àṣẹ òṣà ó yẹ ẹ̀ka bí abíjò ẹni tẹ́ bá ní ẹ̀ka ẹ̀jẹ̀ àgbésókè Okay. So, hadisi wala todo Sunan Nisa'i 4019. So, mi morúkọ àwọn ó ní Abdul Wamabi Saidi. Abdul Mama Said àti Abdullahi bin Amin
àmì àwọn náà gba ìròyìn wa so wọ́n ní we are with Osman when he was under the. wait wọ́n lọ́wọ́ wà pẹ̀lú Usman. ẹ jẹ́ ẹ jẹ́ ń gbé kínní ọ̀rọ̀ fún we were at. no mi rí náà rí dáadáa. èmi rí báyìí ẹ jẹ́ máa gbé lọ ó tútù blonde o okay only we were woman. wọ́n ní wọ́n wà pẹ̀lú Usman we were with ó ti blonde wọ́n ẹ lọ́wọ́ tún wà ṣe pẹ̀lú Usman. olóyè kò ṣàyìn rí mi rí dáadáa. mi rí náà wọ́n ti máa ń ka kí ní ó ìfúnṣẹ́ fẹ́ jẹ́ kí n gbé wá lọ́dọ̀ mi o. mo sọ pé a nídìí ọ̀nà wọn bá wa gbé àwọn kìíní jáde. okay only we were woman when he was under. wọ́n ní àwọn wà pẹ̀lú Usman ẹ ra ka díẹ̀ díẹ̀ ṣe get. okay and when could hear what was said from Ali Balat. wọ́n nígbà tó gbọ́ nǹkan tí ó ń sọ fún Ali Balat. Usman came one day then Usman wá lọ́jọ́ kan he came out and ó said jáde ó wí pé they are threatening to pine me. ó ní wọ́n fẹ́ pa òun ẹ máa gbọ́ o. We said Allah will suffer you against them. ó ní Allah máa kó yọ. He said why ó would wí they pé pine me. sọfíìsì ló ní sọfà ó ní kí ló tó fẹ́ pa òun Allah máa kó yọ. I heard the messenger of Allah sallallahu saying Ọlọ́run gbọ́ tí Muhammadu jíṣẹ́ Allah sọ pé it's not permissible to share the blood of a Muslim except in one of three cases. ẹ máa gbọ́ o Muhammadu ní pé kò tọ́ kí wọ́n ta ẹ̀jẹ̀ Muslim sílẹ̀ àyàfi kí ni. A man who revert ẹ kábẹ̀ yẹn dáadáa àyàfi kí ni ẹ kábẹ̀ ẹ. except in one of three cases. wọ́n ní àyàfi nítorí àwọn ìdí mẹ́ta kan. A man who reverts to kufar after become a Muslim. wọ́n ní Muslim tó bá lóun ṣe Muslim mọ̀ ẹ máa gbọ́ wọ́n lè pa àkọ́kọ́. Or commit adultery after being married. tó bá di gèfèrí kìí pé tó bá lóun ò sí mọ́ tó bá ti. ṣe bóun náà ni ṣe bó ti lóun ṣe Muslim wọn ni kí ni ìmọ̀ ìmọ̀ sọ lẹ́nu báyìí náà. ìdílé ní síbẹ̀ yẹn òyìnbó ni o kúfàrí yẹn kọ́. ẹ gbà mí ṣe bó ti lóun ṣe Islam mọ́ nìyẹn kí ni. ó ti wá lọ sí jọ́ọ̀nì gèfèrí ó lè gbọ́ àwọn ẹni wọn wọn ò lè mọ fílẹ̀ kán nípa àwọn ọmọ fílẹ̀ kò sí lára wọn. ìmọ̀ ṣe bí nǹkan tá à ń sọ náà pé ẹni tó bá lóun ṣe Islam mọ́ wọn máa ẹ ló tì ṣe bóun náà ti wá gbé síta ń sìn. ẹ jẹ́ túbọ̀ yẹn kà fún àfà ẹ̀lẹ́sìn. èmi ni ẹjẹ́ nǹka ẹni sùúrù wọ́n ní a man. kẹ̀kà ṣe bẹ́lẹ̀ ẹ̀ka tẹ́lẹ̀ kí wọ́n lè bẹ́ẹ̀ ẹjẹ́ nǹka ṣe rí àwọn pronunciation ẹ jẹ́ bá wa jáde fún wọn. ẹjẹ́ ń assist ìyá yìí ó ní we were with Usman when he was under siege pé nígbà tí wọ́n wá bá tí wọ́n attack Usman and we could hear what was said from Al-Balad ipe tó àwọn gbọ̀n kan tí wọ́n sọ ní ìlú nínú ìlú òun ní jẹ́ Balad ó wá ní Usman came in one day Usman wá ní ọjọ́ kan then he came out ó wá jáde síta and said ó wá sọ pé they are threatening to kill me wọ́n mọ̀ fẹ́ pa mí eléyìí kọ́ mọ jẹ́ ánsà àtẹni pé wọ́n yìí wá bá àwọn mùsùlùmí àwọn náà kọ́ mọ wá bá wọn Usman ni wọ́n mọ̀ fẹ́ pa mí wọ́n mọ̀ fẹ́ pa ẹni yẹn Muslim tó fi Islam lẹ̀ ní jàre lómi ẹ̀ka pé ṣé kí fi wá bá wọn ní ẹ̀dẹ̀ ń sọ ẹ̀ máa gbọ́ Allah will suffice you against them ọlọ́run ọba àfọwọ́bọ̀ sọ wọn yóò sọ lórí wọn he say why ẹ ti gbé nísìnyí o òun náà ní sọ o ẹni tó sọ pé sọ̀rọ̀ òun ni pé Usman came in one day Usman wá. bọ̀bọ̀ Usman yìí ló bèèrè pé kí ló tọ́ yìí fẹ́ pa òun lọ́bi sọ fún pé torí ìdí. káwá ni Usman yìí yóò wọ gèfèrí Usman yìí kó sí mùsùlùmí Usman bọ́nà afán ni. ṣe kí ló ṣe tóbi ní wọ́n fi pa àwọn ẹ̀ka tó sọ mẹ́yìn ẹgbẹ́ ó yẹ ká. ó ní he came in one day ó wá sínú ilé níjọ́ kan. then nígbà tó wá wáyìí ó wá sọ pé and out and said ó wá sọ pé they are threatening to kill me. wọ́n gbìyànjú wọ́n sọ báwọn fẹ́. tí ó bá ń ṣe Muslim ṣé wọ́n máa sọ̀rọ̀ yẹn fún pé wọ́n gbọ́ tí Muhammadu sọ pé torí ìdí mẹ́ta kan ló ṣe lè pa Muslim ẹ jẹ́ ká máa sọ tọ́ ìmọ̀ọ́mù náà ẹ máa gbọ́ àgbàlagbà ẹ máa gbọ́ síbò tó ṣe lè kó tẹ bá sọ mí ìmú láṣọ ní ìfẹ́ ká máa parọ́ tẹ bá wo bẹ̀yẹn wọ́n sọ fún pé kí ìjọ ìfẹ́ pa tọ́ ìlè pa Muslim àyàfi torí ìdí mẹ́ta kan ẹ jẹ́ ká sọ tọ́ náà. èyí ọmọ ẹgbọ́ ó ní I heard the messenger of Allah it is not permissible to share the blood of a Muslim ibi wáyé tí wọ́n sì fẹ́ pa wọ́n lè sọ wọ́n lè ó wà kò wà láò àfi fún di mẹ́ta yìí. wọ́n á ní ó ní tó ìdí mẹ́ta kan lọ́ ṣe lè pa Muslim òun náà ní sẹ́ àná lọ ṣe kò ṣe Muslim ni wọ́n sọ bẹ́ẹ̀ fún yẹ kàdélẹ̀ ẹ̀tù ó yá. ó náà là ń sọ lọ yìí ó wá ní kò ṣe Muslim ẹ ó yá.
mo ní ìsọ̀bí kìí ṣe mùsùlùmí, mo ní lọ́wọ́ mùsùlùmí. kẹfì ló fẹ́ pa á lẹ̀ The sọ náà. one who refer to kufur, ibi ẹni tán lè pa Yes, pé ó yẹ túbẹ̀ yẹn fún wa Yorùbá. tó wá Tó wá lóhùn ṣe Muslim mọ́. àwọn gèfèrí Ẹ kò ṣe Muslim mọ́ náà nìyẹn. wọ́n lè pa. So ìmọ̀ ìwé pé ibi táwà látàárọ̀ nǹkan lè ìmọ̀ ibi táwà látàárọ̀ nǹkan lè tàbí débi tàdé kí nìdí tí wọ́n fi fẹ́ pa ẹni ẹlẹ́ni ó lóun ò ṣe ìsìlámù mọ́. Kò sọ ọyá ẹmú ibi tán ti sọ fún òsì Islam mọ́ wáyàn ìmọ̀. àní ẹmú wá ẹ pọ́ìntì ibẹ̀ fún mi. So kí ni wọ́n sọ pé wọ́n ní ẹgbẹ́ wọ́n ní ẹni sùn wọ́n ní ìdí mẹ́ta tó fi lè pa Muslim. Rárá, tó bá lóun ẹni sùn ẹjẹ̀ndélẹ̀ wọ́n ní tó bá lóun ṣe ìsìlámù mọ́. òun náà fi lè pa, kò sì sọ bẹ́ẹ̀. Èso ibi tí mo sọ náà níbi kí ló fẹ́ èèyàn lóun ṣe ìsìlámù wọ́n dẹ̀ máa pa. Rárá o, òyìnbó ti dààmú yín láàrin yẹn o. báwo ni ìbò ṣe dààmú mi èèyàn tó bá bẹ èèyàn tí ẹni sùúrù ìmọ̀ ẹni sùúrù ìmọ̀ ẹ jẹ́ n ṣàlàyé fún àwọn èèyàn tí ó ṣe ìsìlámù mọ̀ bí yóò ṣe ó lè di Christian ó lè di kúfù ó lè di Buddha ó lè di Sabian kò ṣe ìsìlámù mọ́ kò ṣe ìsìlámù mọ́ nǹkan tá a fẹ́ fà jáde bẹ́ẹ̀ nìyẹn ìmọ̀ ìjọba ti ṣe máìkì yín kò ṣe ìsìlámù mọ́ kò bá jẹ́ Buddha kò bá lọ di India nǹkan tó bá wọn kó di kò ṣáà ṣe ìsìlámù mọ́ kí ni wọ́n fẹ́ pa fún nǹkan tèmi sọ nìyẹn náà ẹ tẹ̀síwájú. Rárá o, níbi eléyìí tẹ wá mú wáyìí kò síbi kankan tó wà ń bẹ̀ pé lágbájá òsì Islam náà fi fẹ́ pa ọ̀rọ̀ pé wọ́n ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tí wọ́n fi ń sọ nǹkan tó ń sọ yìí mọ́. àwọn nǹkan tí ó wà ń bẹ̀ báàbù zikiri mi ok damil muslim àwọn nǹkan tó kọ́ wà ń bi kíní ìdí pé tẹ́ bá wò báàbù zikiri máa jí àdúrà bíi damil muslim àwọn nǹkan tí ó wà prohibit láti lè fi da ẹ̀jẹ̀ mùsùlùmí lẹ̀ àwọn reason tí yàrá fi lè dà á lẹ̀ tí yàrá fi lè pa mùsùlùmí òun ni nǹkan mẹ́ta tá níbi kà lẹ́yìn yẹn. So ìtumọ̀ ìmọ̀ mẹ́jẹ̀ ìbẹ̀rẹ̀ ọkọ̀ lọ́wọ́ yín tẹ́ bá rántí ìmọ̀ ṣe rántí pé tí yàrá lóun ṣe ìsìlámù mọ̀ ṣe mọ ẹrántí nǹkan tẹ̀ ni wọ́n máa kọ́ ṣe fún wọn máa bá sọ lálákọ̀ọ́kọ́ ẹ̀kejì ó ṣeéṣe kí wọ́n ti mọ́lé tẹ́ bá ka ibẹ̀ yẹn kí ni wọ́n ní òtúmọ̀nù wà lọ́ndà òtúmọ̀nù wà ní abẹ́ bíi pé wọ́n ń ṣọ bíi pé dàbò tí lóun ṣe ìsìlámù mọ̀ bíi kọ́yìn wà ní ẹbí àhámọ́ tẹ́ bá wọ́n wá bọ́ta síta ẹnu ẹ tẹ́ bá ka ẹ máa gbọ́ òyìnbó tẹ́ bá fọwọ́ balẹ̀ ka ibẹ̀ yẹn ní òkè ẹ máa gbọ́ tẹ́ bá kà lókè ó máa yé yín nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn àwọn tó fẹ́ pa òtúmọ̀nù ẹ farabalẹ̀ kà látòkè ṣẹ́gẹ́ ti ẹ̀rù mọ́ mi ní nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín kákanjọ́ sóòótọ́ mi ò ṣẹ́gẹ́ ti. ṣẹ́rí káti ẹ̀ pààyàn gánà ṣẹ̀ríà allow rẹ̀ but èèyàn gbọ́dọ̀ commit crime èèyàn sì gbọ́dọ̀ go against òfin ọlọ́run àbófin èèyàn òfin ọlọ́run direct àbí kéèyàn fọlọ́. Islam mi ì ṣe Islam mọ́ mo fẹ́ di Christian àbí mo fẹ́ di kúfù. ṣẹ̀ríà ò ní bí kẹ̀kẹ́ mú kẹ̀sì pa bẹ́ẹ̀. àkọsí bá láàmà ó ti dá iná kí ló dé tí ò dúró kẹ́niyẹn kúkú dẹ̀ fi sínú iná. nísìnyí báyìí ẹni tó bá lóun ò sí Islam ní òní tàwa ní generation àti wàtá sọ̀rọ̀ 2025 anybody tó bẹ̀ láti lọ lè pa. no imam ní ilẹ̀ Haúsá àti ní ìlú Muslim tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wọ́n yìí ń pààyàn dọ́là. ẹ mú ẹ̀rí wá fún mi lóríṣiríṣi. imam nílùú Muslim tó ti ń lo ṣẹlẹ̀ àti ilẹ̀ Haúsá wọ́n pààyàn dọ́là imam. ẹ mú ẹ dákọ̀ èèyàn méjì tí wọ́n pa fún mi. wọ́n yìí pa ọmọbìnrin kan lọ́jọ́ bí ju ẹni bá wà níbi tí wọ́n ti pa ẹgbẹ́ ẹgbẹ́ mo wà tí oyè ni èmi wà mo kọjá ń bẹ̀ ní ọmọ kan ní Katsina obìnrin kan wọ́n yìí pa ní Katsina. kò kì í ṣe bọ́ọ̀ bóun ò ṣe Islam mọ́ ó bú ànábì kí ló tó ṣe pa kí ló ṣe. ó bú ànábì. so ṣó yẹ kó pa àwọn Muslim tó ń bú wọn bú Jésù wọn bú ọmọ ẹni ẹlẹ́ni wọn bú ọmọ Buddha wọn bú Guru Maharaj. ṣe get ànábì anywhere tá ànábì ti ní pé kí wọ́n pààyàn ẹjẹ wa mú ẹjẹ mú bí bẹ́ẹ̀ àwọn tó ń pè é imam ẹjẹ mo fẹ́ lọ sùn bọ́dé tó lọ sùn ẹjẹ ran ilé tí nǹkan kan. mùsùlùmí ni wọ́n o àwọn tó pa mùsùlùmí ni wọ́n àmọ́ kí wọ́n imam ẹjẹ sọ fún láyé ìgbà Muhammadu obìnrin kan wà tí ọkùnrin kan wà tó pa ìyàwó ẹ̀ torí ìyàwó ẹ̀ máa ń bú ànábì ó wá sọ fún ànábì pé òun gún ìyàwó òun ó dẹ̀ wà nínú ẹ̀rí rẹ̀ dàbẹ́ kan ń sọ. ẹni sùn tẹ bá lẹ́ ìgbàdo máa gbé síta fún yín ànábì ní kò sí ẹ̀ṣẹ̀ fún torí pé ó pa obìnrin tó ń bú òun ó ní wọn ò gbọdọ̀ gbẹ̀san ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ torí ẹ̀rí ń bẹ tí ànábì yìí fi rinlẹ̀ pé. no ẹ ti dáhùn yẹn ok ìyẹn tí mo sọ yẹn kò ṣẹlẹ̀ àbí. mo ní bẹ́ẹ̀ kọ́ mo ti dáhùn afamẹ́tì lè pe bẹ́ẹ̀ kọ́ ànábì ò ní kò ṣẹlẹ̀ lẹ́sọ̀ àbí. no ẹgbẹ́ kan tí mo sọ dáadáa mo ní ọkùnrin kan wà ó níyàwó òun máa ń bú ànábì ó wá ní òun máa sọ kó má bú ànábì mọ́ kó má bú mọ́ ó ní kó gbọ́ òun wá mú bí dága òun wá gún ìgbà tó sọ fún ànábì ní kò sí kankan bẹ̀ pé
ànábì ò lè sọ báwọn, ànábì ò sọ bẹ́ẹ̀. ok ẹ mú ẹ̀rí yẹn. ànábì ní kò sí ẹmọ tẹ́lẹ̀ Ànírọ́ ló ni- ṣe pààyàn wọn ní kó lọ pa ó ní kò sẹ́sàn fún un pé ó ti láíláí lọ. ànábì yìí ṣe èèyàn báwọn, ànábì yìí so pààyàn. ok ẹ máa gbé jáde ń sìn mọ́. Bóyá ẹ mọ̀ gbọ́ tí ọkọ sọ bíbí kí ni wọ́n sọ wọ́n ní prohibition of blood shed. tí wọ́n bá ànábì bá jẹ́ ní tí wọ́n máa ń pààyàn kò ní irú àdìsí yóò ní wá. Àwọn condition tán lè fi pààyàn nínú ẹ̀sìn òun náà ni pé it should be lawful not unlawful. Èèyàn gbọ́dọ̀ go against òfin ẹ̀sìn. Bóyá èèyàn pa èèyàn wọ́n wà ní ẹ̀pa òun náà di fi rọ́pò which is deterrence kẹfì deter àwọn èèyàn káfílẹ̀ mọ̀ pé láìfò jùwọ́ tó pa yẹn láìfò rẹ̀ ọ̀bẹ́tẹ̀ ẹni tó pa ẹni tó dé pa yẹn náà ní ẹ̀bí ó lẹ́bí ó láyé ọ̀kan lè mú yẹn ní àwọn ṣé ẹni tó òfin ọlọ́run yẹn ẹni tó gbé wá ní àwọn ọmọ ní ẹ̀lọ́ pálí ẹ̀lọ́ lè pé léyìí no rárá. Ẹlẹ́ẹ̀kejì tó wá ní pé ọkùnrin kan ti kọrin bú ànábì rí ṣé pé ànábì declare rẹ̀ pé ó wà wanted gbogbo ẹni tó bá rí kẹ́ni yóò mú wá. aṣẹ́ òṣà àbíbíjò ẹjọ́ ẹ máa ń gbé kíní ẹ̀ jáde níbi tí afọ́jú ọkùnrin tó pa bí obìnrin tó ní lọ́dọ̀ tí ó gbé jáde àwọn tí mo ní ẹ gbé jáde ẹ rí gbé jáde. ẹni sọ̀rọ̀ afa ẹni sọ̀rọ̀. ẹni yóò ṣẹlẹ̀ ní ẹ sáré béèrè fún nǹkan mo sáré fún yín lẹ́rìí. àná ẹ ti rí báwọn so tẹ bá ti mí ní interest aṣẹ́ òṣà ẹ bá wọn gbé kúrò náà káwọn fẹ́ yín jáde ẹjọ́ ẹ bá wọn gbé kúrò náà. bó ṣe ìdíwáyé pé mo lágbájá ọya ẹ jẹ́ ká kà ẹ dẹ̀ gbọ́ pẹ̀lú neutral aṣẹ́ òṣà ẹ bá wọn gbé kúrò náà yìí jáde ẹ ti bó ti fẹ́ mọ ìkéṣì àwọn ẹlẹ́bọ wọn bá mọ̀ ọmọdún wọn. àwọn rísì tán fi lè pààyàn òun lẹni tó bá lóun ò ṣe mùsùlùmí mọ́ tó wà lè join àwọn ẹlẹ́bọ bá sì jẹ́ pé two opposite ni wọ́n wọ́n dẹ̀ jọ ń para wọn ni òun náà ti wà nínú ẹni tí wọ́n pa nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì lẹni tó yẹ pé òun gangan fúnra hello so bó ṣe wà nìyẹn so ṣẹ̀ríà aláwọ̀ pé ká pààyàn bẹ́ẹ̀ àmọ́ gbọ́dọ̀ gbà lọ́fù ṣẹ̀ríà tó wà lenient pé tí èèyàn bá ṣàbúrú tẹ́ bá fi pa ẹni yẹn ẹ lọ gbìyànjú kẹ́ ẹ kọ́kọ́ bí tó bá lè sanwó owó díyà owó ẹ̀jẹ̀ so that. Imam ẹ ra wo kíní yẹn lókè nǹkan tí mo sọ fún yín ẹ ra wo ìtàn yẹn. Súnà Abu Dawud. ẹ fojú wo díẹ̀ ẹ ra fojú wo ẹ lè má kà ẹ kàn. èyí tí ẹ ń wò dáadáa ni. so ṣé nǹkan tí mo sọ yẹn bẹ́ẹ̀ ni àbí kí lẹ rí. Muhammadu ní embargo ní ó ní sèmù ní ó ní kò sí nǹkan pé wọn ò lè gbẹ̀san ẹ̀ padà because ó ń bù wọn lẹ ṣe pa nínú ìwúrọ̀ ayé yẹn ẹ ti rí so ẹ lè kùrán tẹ́lẹ̀ fẹ́ yẹn aṣẹ òṣèré bá wọn gbé kùrán yẹn sí ẹ kàn pé tá a bá sọ nǹkan bí a máa ń lẹ́rìí ẹ̀ a kì í parọ́ bí báyìí ṣe mọ̀ pé Muhammadu pààyàn tẹ bá fẹ́ yẹn náà mo lè fún yín tó pa àwọn yẹn pọ̀ lórí lọ ni Muhammadu kàn gé àwọn yẹn tẹ bá fẹ́ rí mo lè fún yín ẹ lọ́wọ́ tá a bá sọ̀rọ̀ bí a máa ń lẹ́rìí kùránì wò lẹ fẹ́. kùrán tẹ fẹ́ nǹkan bá ẹ yẹn máa ẹ̀sùn ṣe ti confirm ilé ṣe ti rí sí ẹ̀sùn sókè ẹ̀sùn tó sókè bú Muhammadu wọn máa sọ fún un ní kò ní ẹ̀jáwó tẹ́ ẹ̀ bá ti jáwó tán yẹn mọ̀nàfìkì wà ń bẹ irọ́ ni tẹ́ ẹ̀. mọ̀nàfíkì lọ́wọ́ mẹ́ bí jọ ẹ bá wọn gbé sí ẹ̀sùn tán yẹn ẹ̀yin lẹ́yìn ṣe mọ̀nàfíkì àwọn òṣè bẹ́ẹ̀ ń bí kí la fi ń bọ̀ ẹ̀sùn pé ń tẹ́wọ́ bá wù yín lẹ fẹ́ bí gbọ́ jọ ṣẹ́ wà ń bẹ̀ àtàyàrọ̀ láti ní ẹgbẹ́ nǹkan wá ẹ̀ rí bí jọ ẹ bá wọn sún kí níyẹn délẹ̀ wọ́n ẹ̀sùn fẹ́ sókè ẹ̀sùn sókè then kì í ṣe ẹ̀mí pé ẹrú ni wọ́n pé o so ìmọ̀ mọ̀ yẹ ká wọ́n ti bá yín fi sí ẹrú ni o abandon her habit kíní kankan gan. so kí ni mọ̀ ànábì wá ṣe kí ló ṣe fún nǹkan yẹn. The Prophet Muhammad say oh be witness no relationship is female for her blood. Kí ni ẹ bá mi ka last paragraph yẹn. No, kí ló sọ sẹ́ kí ló sọ kí lànàbì sọ. kí lànàbì sọ ẹ̀yin mú sí Ànábì pẹ́pẹ́ ní ìmọ̀ pé kí lànàbì sọ nígbà làbí tó gbọ́ pé ti wọ́n pa pa obìnrin ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ànábì confirm yìí ipe téèyàn bá Kí lànàbì pààyàn sọ? a máa ń san owó ẹ̀jẹ̀ ànábì nígbà tó ti lè ṣe bẹ́ẹ̀ yẹn then o ní owó ẹ̀jẹ̀ kankan tí wàá san fẹ́ni kankan torí kò possible kó san owó ẹ̀jẹ̀ fúnra ara rẹ̀. no imam ṣe gbọ́ nǹkan tí mo sọ mo ní wọ́n pa obìnrin yẹn wọ́n pa obìnrin tán pa yìí ẹrú ni tó ń bú ànábì ẹni sùn tó ń bú ẹni sùn imam ẹni sùn obìnrin tó ń bú ànábì ìgbà tó pa alánàbí ni ìwà tó wù yẹn ò yẹ kó pa o èmi ló bú aláàmà dáríjì ṣé mọ̀ pé wọn ò ní máa pààyàn tó bá bá ànábì lé nìsín mo gbà tó wọn lé tó ti ní pé tó bú ànábì ìgbà tó pa ẹni sùn ìgbà tó bú ànábì wọn pa lè má ànábì bèrè ò pẹ́sẹ̀ lọ́wọ́ mi kí n má lè sọ̀rọ̀ bèrè ìdí yẹn náà ni ànábì fi tójú ní ọ̀bá tì ta ni wọ́n pa ta ló ń sì pààyàn. imam ṣe gbọ́n nǹkan tá a sọ tó gbé ẹrú kìíní tí jáde olówó imam ló pa ẹrú rẹ̀ àbí ta ló para wọn. imam ẹni sùn ṣe gbọ́n nǹkan tá a sọ tó gbé kìíní jáde ìgbà tí wọ́n bú ànábì tí níjọ́ arákùnrin yẹn pa níjọ́ obìnrin yẹn gbogbo àwọn ẹni sùn bàbá imam tó kọjá níjọ́ wọn a máa pa ẹrú wọn tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ tẹ́nìkan ò ní yọ wọn lọ́wọ́ ẹ̀wọ̀n. àwọn bàbá yẹn Wọn á àtàlà fi ẹgbẹ́ ni wọ́n ń sin àbí wọn á ẹgbẹ́ bá mi ni wọ́n ó sùn. ti yé mi ó ti yé mi
kò sára so tí Mr. wọ́n Adeleke fi bá mí wọn ṣe gbé Quran tó fẹ́ sí wọ́n ń fi mí ìrúbọ àìmọye òsánlẹ̀ Yorùbá tí wọ́n fi ìmọ̀ rúbọ ẹ bá wọn gbé Quran tó fẹ́ nígbà máa tó sọ fi nìyẹn òtìdé ìmọ̀ọ́mù ń sìn àti fún ìmọ̀ọ́mù eléyìí dátọ̀ nísìn pààyàn ẹrú lójú rẹ̀ ló Muhammadu pa ìmọ̀ọ́mù ti ń lọ bí wọ́n ń fìyàn rúbọ tá a bá béèrè ẹ̀rí lọ́wọ́ yín ẹ̀ lẹ́rìí nǹkan tá a máa sọ nìyẹn ẹ̀rí ta ló sọ nǹkan tẹ́ fún máa sọ mi bí ìtàn tẹ́ ẹ̀ gbé bá lóríṣiríṣi lẹ́rìí àìmọye àwọn òṣàjọ òun nílẹ̀ Yorùbá ìmọ̀ọ́mù tẹ́ ẹ̀ bá lẹ́rìí ẹ má sọ̀rọ̀ bí bàbá ṣe máa ń ṣe ń bí then ṣe nǹkan tẹ́ ẹ̀ bá lẹ́rìí ẹ má sọ Kùránì tẹ́lẹ̀ fẹ́ ẹ sọ́kọ́ bá yín gbé jáde ẹ ọ̀ya lẹ́rìí ẹ lọ wo Quran ibo ni wọ́n ti wá bá Muhammadu tó ti wá ìdí bá ẹ lọ wo Quran 2 verse 90 ká tún wo 93 ẹ bá ẹ wọn wá gbé jáde gbọ́ ọ̀rọ̀ mi ni pé tí wọn ò bá wá bá ànábì àbí tí ìbá ṣe pé níbo bá wá bá Ọlọ́run kìí ṣe pé bóyá ànábì máa ń lọ nà ìmọ̀ọ́mù nǹkan tí mo sọ tẹ tó sọ ẹ fẹ́ gbẹ̀rẹ̀ jáde àkọ́kọ́ ẹni pé nìyẹn wọn wá bá Muhammadu ẹlẹ́ẹ̀kejì pé ni pé ẹni sùn ẹ lọ́ máa wá bá Muhammadu ò lọ bá wọn mo wá ní níbo ni ẹ máa fún mi tá a máa kà pé wọ́n wá bá Muhammadu ẹ lọ wo Quran 2 ẹ̀ẹ́dẹ̀ rí mú jáde verse látà 90 ẹ lọ wo lẹ́kàn sọ látàárọ̀ ẹ gbé jáde ẹ lè Kò bá gbé ìsìn jáde ẹ fẹ́ ba lẹ́yìn ọdẹ bá mi ìbàjẹ́, ọdẹ wọ́n ẹ máa fi wò hàn ẹ bá mi gbé jáde àníkẹ́ mẹ́rin jáde ẹ bá mi gbé nìkan Quran 2 verse nǹkan tá a máa sọ 95 nìyẹn pé ẹ ní ẹ̀rí ẹ kàn máa ń sọ̀rọ̀ ni so ẹ bá mi ms bí ẹ̀rí ìjọba tó mi lọ mo ẹ kà bá mi yìí gbébi tí ànábì ti bá òkú sùn jáde ṣẹ gbọ́ ẹ bá mi kà gbé fún Quran ìmọ̀ọ́mù 2 yìí. verse 90 Quran 2 Okay, verse Quran 290 93 ẹ jẹ́ Quran àtẹ̀yìn 4 lọ́rùn. verse 75 ẹ gbé wọn jáde àmọ́ àwùjọ tó wá bá Muhammadu Quran 290 ẹ gbé wọn jáde ẹ rí gbé jáde látẹ̀kan kò sí nǹkan tẹ ní kọ́ gbé jáde tí wọ́n gbé jáde ìmọ̀ọ́mù ẹ ó yá ẹ búra pẹ̀lú Ọlọ́run tó o bá gbàgbọ́ pé wọ́n gbé Quran 4 verse 75 jáde látẹ̀kan tí bá ń lọ ka Quran nǹkan fún yín mo lọ fún yín 2 gbé lẹ́ẹ̀rí jáde. pé wọ́n ní kọ́ pààyàn tó ń sìn ní Kùránì wọlé àníbá yín gbé jáde ẹ gbà mí. ẹ rí nǹkan kan gbé jáde ẹni tẹ́ sọ ní láìpẹ́ náà lẹ́sọ̀ aṣẹ́ òṣèṣẹ́ sí bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ̀wọ̀n tábàlẹ̀ tó lè bá gbé Kùránì jáde ẹ ṣe áì ẹgbẹ́ já Quran mẹ́tẹ̀ẹ̀ta ni ẹgbẹ́ jáde ṣe áì àwọn tó bá wá against ẹ̀ ló ní Ọlọ́run ní pé kọ́lọ̀ lè máa pa wọ́n sì tún wá bá mi tábàlẹ̀ tó lè bá wá ṣó Kùránì ẹ ṣe áì ẹjọ́. jáde kọ́lọ̀ lè bá wọn jà. báńkì ni olówó èkó àáfà máa farabalẹ̀ ní àbá ń gbé Kùránì jáde bọ̀ ẹ wọ́n fún Quran náà. ẹ bá mi gbé 290, Quran ó ní láti 4 farabalẹ̀. verse 75 Quran 290. 4 verse 75 ẹgbẹ́ jáde. ẹjọ́ ẹ ṣe áì ń sálẹ̀ bí àwọn ọmọdé tó máa gbé yín wọlé torí à ń fẹ́ káwọn èèyàn máa parọ́ kọ́ wá fi nǹkan kan kẹ́wọ́ ṣe get so nǹkan tá a fẹ́ ṣe ń bí báyìí ni ká tẹ̀wọ̀n èèyàn lọ́rùn. wọ́n máa farabalẹ̀ ní náà wọ́n ti sọ̀kan tó fẹ́ gbé wọ́n farabalẹ̀. ẹgbẹ́ mi gbé tí wọ́n bá mú ọmọdé tẹ sọ yẹn sọ yẹ ká fún wa ṣe gbọ́ ẹ jẹ́ ká gbọ́. ẹ dákun níbi àyà yìí ẹ kàn ká ní wa ẹjọ́ bàbá ẹ kàn ká bó ṣe wá bá mú ọmọdé àfẹ́gbọ́ ẹ. tọ́ nínú àyà yìí èyí tí Ọlọ́run ń sọ ń bẹ̀ ni pé bí asmahola àṣírọ́ bìí àǹfùsàkún yakfiru bima unzila Allah bigaibi yunzila Allah min fadli ala ma yasha'u min ibadi fabahu bi ghadabu hello kìí ṣe àyà sọ pé Quran 290 ẹni Quran 2 gbogbo èèyàn ló gbọ́ yín ẹni Quran 290 Quran 290 náà ni òun ẹ tún sọ bàbá náà ibo lọ ti wá bá lọ bí yasha'u min ibadi bàbá bigaibi then so ìmọ̀ mi ibo lọ ti wá bá mọ̀ ọmọdún bí báyìí sí. eléyìí kò tún ṣòun mọ́ ẹ tún lọ wọ̀ ń gọ́gù nǹkan tá à ń sọ nìyẹn pé ìgbàtẹ́ débi ẹni ẹ̀yìn ni onímọ̀ àgbà 190 náà gbé jáde ìfà 90 lẹ́pẹ́ gbogbo ayé ló ń gbọ́ yín ẹ̀ṣẹ̀ tó sún 190 190 mo sábà pé lẹ́yìn 90 lẹ́pẹ́ ṣùgbọ́n wọ́n á tó bá yín gbé jáde 190. 190 mo sábà pé kìí ṣe àyà ṣẹ́rí báyẹn ń sèpẹ́ ẹ̀yìn lẹ̀ ń sọ 190 1 àti 9 àti 0. gbogbo yẹn máa wo 190 yẹn wọ́n ti bá fa ìgbéjáde tẹ́lẹ̀ o wọn wà bá mọ̀ ọmọdún bẹ́ẹ̀ á ní níbo ni wọ́n ti wá bá mọ̀ ọmọdún gẹ́gẹ́ bí ọ̀sán bá Muhammadu Ọlọ́run sọ̀rọ̀ fún ànábì náà ni pé lọ́lẹ̀ àwọn tán bá wá against ẹ jáde sí wọn kó oṣù lọ́lẹ̀ bá wọn. ẹni ẹjọ ẹ̀pà máìkì náà torí mi fẹ́ lọ sùn bọ̀ kó má pé máa lọ ẹ̀ máa ní wọn gbé nǹkan tẹ́fẹ́ gbé jáde. ẹ sọ fún mi ẹ rí gbé jáde ẹgbẹ́ Quran 2 verse 190. ẹni Muhammadu ò lọ bá wọn pé wọ́n máa wá bá Muhammadu ni àwa ní fáàsì wo láti máa rí tó ti wá bá Muhammadu Quran 290 yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé wọ́n wá bá Muhammadu ẹ máa sòótọ́ sẹ́ ẹ yẹ ẹ̀ka jáde àwọn ìmọ̀ ẹ bá ti ṣí máìkì yẹn ẹ̀ka ẹ má máa àgbàlagbà ní bàbá ìjọ náà. àgbọ̀yìn òyìnbó ìwọ́n á sọ̀rọ̀ àgbọ̀yìn àgbàlagbà láìṣe ọmọdé májọ́ ọmọdé gan-an ẹ̀dẹ̀ ń parọ́ báyìí láì ti pọ̀ jù náà ẹ lọ́wọ́ bá mọ̀ ibo lọ́ọ́ ti wá bá mọ̀ ọmọdé ó yẹ ká ṣàlẹ̀ rí àyà
wọ́n wá bá Muhammadu o wọ́n dẹ̀ ń ṣaládà àbọ̀ ń gun ní ọ̀bẹ o ẹ̀mí àwa ń bẹ̀rù àfẹ́gbé jáde gbogbo kò náà tẹ̀sán láti gbé jáde tẹ bá ń sọ̀rọ̀ àgbọ̀yìn mọ́ gbogbo yẹn náà ti rí léyìí báyìí translation rẹ̀ wá bá lórí Muhammadu ìmọ̀ ibẹ̀ náà gbogbo ẹni tó bá ti wá bá ẹgbẹ́ ànábì kì í já ọ̀nì stone ibo ló ti wá bá ẹ̀ka síta ibo ló òun ti náà wá bá nìyẹn náà Muhammadu òun náà ni ó ní only against those ẹ̀ka báwo ló ṣe wá bá ibo ló ti wá bá ó yá. òun ni ó ní fight in the cause of Allah jà nítorí tọlọ́run only against those who wage war against you fún ẹni tó bá so ó yá àfa ẹ tún nǹkan tẹ kà yín gbogbo ibo ló ti wá bá Muhammadu. but do not exceed the limit mọ ẹni tí ó bá wá bọ Ọlọ́run ọ̀pá ní tẹ̀bí kọ̀rọ̀ lè bá wọn. no Allah imam a ní níbo ló ti wá bá Muhammadu transgressor bí Ọlọ́run ọ̀tẹ̀ pé síta imam ibo ló ti wá bá Muhammadu. 4:75. no ẹni sùn imam tẹ tó lọ náà ibo ló ti wá bá Muhammadu bí báyìí nǹkan tẹ ní ntí níbi àyà yìí ntí ọ níbo ló ti wá bá nínú àyà yìí ẹ tún ibo gbogbo ló ẹni ti wá tó bá. bá wá bá ọ torí mo sọ pé gbogbo ogun rẹ̀ even defend ni Ọlọ́run wa níbi tẹ́tí mọ̀ pé òun ànábì lọ lè báyàn ká ní pé bá lọ báyàn níbo ló ti wá bá ìmọ̀ mẹ́kọ̀ọ́ sọ Ọlọ́run nípa aláṣẹ pé kó máa bá wọn jà ẹni tó bá wá bá ẹ ti mọ̀ pé kí n jà ní Ọlọ́run fi ní pé lọ́ọ́ bá gbogbo ẹni tó bá wá gbọ́ gbé ogun wọn náà gbógun dìde kó o dẹ̀ bá wọn jà nítorí tọ́lọ́run àmọ́ mọ́ transgress tí wọ́n mọ̀ ṣe ju bí wọ́n bá ṣe ṣe lọ àwọn witness àwọn tí ìbá ṣe imam ẹ̀sùn bá ní níbo ló ti wá bá Muhammadu bí báyìí. ibẹ̀ náà àyà yẹn nìyẹn so èyí ò ti níbo ló ti wá bá mú dá dá gbé àyà yìí imam ibo ló ti wá bá Muhammadu bí báyìí. dákun bá mi gbé Quran 4 no verse imam ẹ 75 ẹ kọ́kọ́ tiẹ̀ yanjú ibo ló ti wá bá Quran Muhammadu 4 verse 75 mo ti kílè léyìí pé ànábì yìí sẹni tí máa lọ pa níbo ló ti wá bá imam ibo ló ti wá bá Muhammadu. so owó dẹ̀ ti Ọlọ́run dẹ̀ ti pa láṣẹ pé kó lọ jáde kó dìfẹ́ǹdì ara rẹ̀ tí bá máa ń lọ pààyàn ni àyà yìí ò ní wá pé dìde. àgbàlagbà a ní níbo ló ti lọ bá Muhammadu bí báyìí. ẹ bá mi gbé ẹ bá mi àṣẹ òsàdàkùn ẹ bá mi gbé Quran 4 verse 75. àgbàlagbà dẹ̀ ní bàbá ó ga ọ. Quran 4 verse 75 bá mi gbé jáde mo fi yanjú yẹn so ká ní pé bá máa ń pààyàn ni wọn ò ní. ìmọ̀ àbẹ́ ìgbọ́ pé wọ́n bá yín sọ̀rọ̀ ni wọ́n bá yín sọ̀rọ̀ látẹ̀kọ̀ ìjẹ́ tó bá yín sọ̀rọ̀ lóhùn. ó yẹ mọ́ gbọ́ o àwọn ìgbà ibi bíi ìkìlọ̀ ṣẹlẹ̀ ní tọ́jú àwọn oníṣòwò pé wọ́n wá ń ká wọn mọ́ ànábì ò dẹ̀ ṣe nǹkan kan ẹ̀mọ́ wá gbọ́n tọ́lọ́run sọ fún Ọlọ́run ní what is with you kí ló ṣe ọ́ wà má lakum la tuqatilu fi sabilillah kí ló dé tí ò jagun torí tọ́lọ́run tó wá jòkó tó ń dẹ̀ wá ń bọ̀ tó ń dẹ̀ wọ́n pẹ́sẹ̀ ẹ̀hún nìyẹn min rijalikum wan nisa'i wal walidin ipe àbí lẹ́yìn pé wọ́n oppress rẹ wọ́n oppress àwọn obìnrin lábẹ́ rẹ wọ́n oppress àwọn ọmọdé lábẹ́ rẹ tí wọ́n dẹ̀ ń pariwo bí kọ́lọ́wọ́n ran àwọn lọ́wọ́ ó dẹ̀ bọ̀ láàrin wọn ó dẹ̀ lajú kalẹ̀ ó dẹ̀ ń wò wọ́n táwọn jèfèrí àwọn aláìgbàgbọ́ wá ń ṣerú eléyìí fún wọn. so bí wọ́n wá ń pariwo pé allazina yuqatiluna rabbana min hazihil qurba wal salimina allun waj'al lana min ladunaka wàlíyá wàjà lẹ́nà mímúlẹ̀ nígbàkà nàṣírà yóò tó Ọlọ́run ìwọ nìkan ni ó lè ràn wá lọ́wọ́ lóbi nínú ìlú yìí lọ́dọ̀ àwọn tí wọ́n ń transgress tán lè wà pẹ̀lú wa so and ìwọ náà ló sì lè là wá tó sì lè dúró ràn lọ́wọ́ wa ẹ wá wò ká ní pé ànábì bá jẹ́ ní tí bá máa ń pààyàn ní ṣé yóò lè wà ń bí tí wọ́n ó dẹ̀ máa oppress gbogbo wọn tí ó dẹ̀ wà ń bẹ̀ tí ò dẹ̀ ní ṣe kankan ẹ̀ pé bí Ọlọ́run tó ń nígbà tó pé Ọlọ́run gan tó ń dun Ọlọ́run pé ó dẹ̀ wà ń bẹ̀ yẹn so ànábì lọ báyàn wọ́n mú oppress wọn ni to the extent ìgbà tó yá tí ṣẹ́gun dé táwọn náà tí wọ́n jẹjà ànídàkùn gbogbo ẹni tó bá wà ń bí mo fẹ́ kẹ́ browse rẹ̀ under international law. olówó èkó ẹ̀ka ẹ̀kọ́júmọ́ olówó èkó ẹ̀kọ́júmọ́ ṣe ń gbọ́ mi báyìí ṣe rí irọ́ tí àáfàá yìí ti parí bí ilé nìyí á ti tó 1 million ní irọ́ tí ó ti pa níbi bí ilé ní àìtó 1 million tí wọ́n pe fast ẹgbẹ́ kúrò sí i àáfà ẹni sùúrù ìjà iṣẹ́ pé rédíò mi náà yẹ ká sọ̀rọ̀ náà ṣé wọ́n pe fast ẹgbẹ́ kúrò sí i fast tí àáfà kan ti kẹ́kọ̀ọ́ bá ń gbé wá nìyẹn gbàrà nígbà tó kọ́ bẹ̀rẹ̀ argument yìí ṣé iṣẹ́ àfà tí wọ́n á gbàgbé ní lẹ́nu ìsìn sí gbàtàwá yìí wọ́n dẹ̀ sọ pé kò sí ọkàn pé kẹ́ máa búra pé ẹ tí máa gbé fast kọ̀ọ̀kan jáde láti gbà tó ti bẹ̀ sí rojọ́ látàárọ̀ kí ni nǹkan tó dènà ṣé wọ́n fi ránṣẹ́ ṣé tí Islam ò bá ní irọ́nú kò lè dúró ni ìwọ lọ ń gbọ́ kí ni ọdún láì pé wọ́n fi ránṣẹ́ yìí kí ni tí wọ́n fi ránṣẹ́ yìí ni young guy dẹ̀ ní ẹ̀ o young guy under 40 ló yìí wa tó dẹ̀ pa irọ́ tó tó yìí tẹ́sí dẹ̀ ti fẹ́ da ọgbọ́n ọpọlọ ẹrú kí ló dé náà ẹ tẹ̀ yẹ ká ronú náà ẹ tú wá lẹ́nu àrùn ọpọlọ tó tẹ́ ti wá sí yìí náà kí ló dé oore wo ni kíni ti ṣèràn wa láti gbà ti gbé wọlé wa oore wo ló ti ṣèràn wa o ti ń yà bàrà tí o ti sọ pé àwọn bàbá kan pààyàn àwọn kíní kan pààyàn àwọn bàbá kan fi ọkọ̀ bọ̀rìṣà mú ẹ̀rí ẹ̀wà ò lè rí ọkọ̀ mú jáde kí ni kan tó dé tẹ́ pé ẹ máa kọ́ di síta báyìí ẹ dẹ̀ máa tọ̀ sínú ilé
ẹ má kún ti ta níbà ìbàdàn máa bá ní bàbá yín jẹ́ kí nìkan tó dé sọ́mọ àlè ní ni kí nìkan tó dé nǹkan tẹ́ sọ yìí àwọn táwa sálọ ń dùn wájú ẹ̀yìn lọ tẹ́ bá jọ mu àlè ẹgbàá lẹ bàbá yín lọ náà ẹgbàá má lè lọ ẹgbẹ́ kó ń ṣe by force gbẹ̀gẹ̀ bá a dún lẹ̀ Yorùbá dọ́dọ́ ṣé kẹ́ máa ṣèdí wá kẹ́tẹ̀ máa fi bá dọ̀dọ̀ wá jẹ́ ni kí nìkan tó dé náà kí nìkan tó dé tí wọ́n bí sórí mẹ́ja ni wọ́n ní fún wọn sọ mẹ́rin kíkọ́ kọ̀kọ̀ pa náà tẹ́bá dẹ̀ pé nǹkan tá à ń ṣe lórí ilẹ̀ yóò tẹ̀yìn lọ́rùn ẹgbẹ́ abitẹ́ ti wá ẹgbẹ́ abẹ lọ dọ́dọ́ kọ́ ni kẹ́ fọ́ọ̀sì nǹkan tẹ́ gbé wá ẹ̀kẹ́ fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí kí nìkan tó dé náà kí ló dé náà kí ló dé náà ẹ tú wálẹ̀ náà wọ́n sọ látàárọ̀ kò yí wọn sọ́tún yí wọn sótì under 40 yẹn ló wà ṣọ́pọ̀lọ́ ló fẹ́ fi tọ́ ọmọ báyìí ọpọlọ ló fi sọ́dá títì kí nìkan tó dé náà ẹ wo ẹ máa bẹ́tò lọ jáde tó dára kọ́ mi gan mi wá bó tẹ mẹ́rin lọ sọ́yìn pé wọ́n fi kíní kan pọ̀ ṣàyẹ́ lásán ibẹ̀gọ́ lórí mi ti spark ohun sọ̀kan ò lè rẹ́ẹ̀rí ẹ̀ mú wá wọ́n fún ẹlẹ́yìn látàrí yí wọn ó ti wá bí sí over 2 hours ó ti wá bí láti tó 12 ní sáfàtù gbogbo ẹ̀ ọkọ̀ yíbọn kí ló dé. ẹnìkan ò yí Kùránì alákọ̀ọ́kọ́ ni wọ́n ní 190 eléyìí kí nìkan tó dé ká òun náà wọ́n kọjá lórí láàrin wọn 190 wọ́n dẹ̀ wọ́n press wọn. 290 lọ́wọ́ gbé wa ẹgbẹ́ pẹ́lẹ́ kì í tó gbé wa nìyẹn ó dẹ̀ lọ́pẹ́ kólóòrè kò máa búra kí ló dé náà ẹni sùn ẹ̀rọ máa parọ́ náà ẹ̀rọ máa parọ́ wọn ní kò mú nǹkan jáde látàárọ̀ sí orí nǹkan mú jáde. wọ́n ọ̀pẹ́sẹ̀ kí nìkan tó dé kí nìkan tó bá tẹ̀ ọ̀pẹ́sẹ̀ ṣé Ọlọ́run lè fura ẹ̀ pa ìbọn náà ló dá wọn ṣọlọ lè fura wọn pa kí ló jẹ́ pé ẹ̀yin èèyàn ayàkìlà ló rọ́gbé pé lọ́ọ́ máa pa wọn ṣàgbárípalẹ̀ yìí ni ṣé wọn ò pa àwọn mùsùlùmí agbárípalẹ̀ yìí ni Ọlọ́run ló dá wọn ṣọlọ́run lágbára fúnra ẹ̀ láti pa wọn ni Ọlọ́run lágbára láti sọ pé òkè sùn má jí mọ́ wọ́n á jẹ́ pé èèyàn kan ló máa lọ́rọ́ pé yá lọ́ba mi pa ayàkìlà lẹ́yìn ni wáì táwọn gèfèrí ń pa àwọn kèfèrí yẹn ta ló dá wọn àwọn kèfèrí yẹn ta ló dá wọn Ọlọ́run ló dá wọn so ìgbà táwọn ń pa àwọn mùsùlùmí káwọn mùsùlùmí ìgbà tó yẹ pé Ọlọ́run ló dá wọn ìgbà tó lọ́mọ̀ pé máa bójúṣe òun jà kí ló tó dá wọn ìgbà tí alátọ̀dọ̀ yìí ìgbà tó mọ̀ pé wọ́n máa bó òjíṣẹ́ òun jà kí ló tó dá wọn ìgbà tó ìwọ gọ́gọ́ lẹ́rán tó bá dìbò lọ́pọ̀lọ́ tó lò ní tó bá gbó ní ọpọlọ tó lò ní wà ní pé ọpọlọ tó lò ní tó fẹ́rẹ́ sí òjíṣẹ́ gbogbo bí ọ̀gá gbé kíní sí ọpọlọ adìyẹ méjì ń jà adìyẹ méjì ń bára wọn jà èmi olówó adìyẹ wọn á sọ pé òkè o ẹbí yá bá mi lọ pàkọ́ fún kan ṣebí mo ní wọ́n ti mú lágbára lórí wọn mo lè pa tó bá wù mí náà méjì wáì tí àlá ò ṣe sọ pé òkè o eléyìí o ó yá ìwọ kú o má jí mọ́ torí pé kí òjíṣẹ́ mi kó lè ríṣẹ́ jẹ o àbí ìwọ fúnra ò gbé kíní sọpọlọ ni ìgbà tí ò dáyọ̀ tó wá sọ pé ò dáyọ̀ fún kan kí kan lọ máa pa kan no jọpọlọ ilẹ̀ lẹ́fí rúrò irú ọpọlọ ilẹ̀ máa fi tọ́ ọmọ báyìí ìran Yorùbá ní láti wọ́n ní láti wake up ìran Yorùbá ní láti jí wọ́n ti kọ́ ẹran mérò gan wọ́n ti kó ẹran mérò gan ìwé ló ronú fún ẹ o ò lè ronú out of that book o ò lè ronú kó tí a ronú pé òkè lẹ́yìn ìwé yìí o jẹ́ ká gbé ìwé yìí lẹ̀ o jẹ́ ká ronú out of the book ìgbàjẹ́ pé ẹ̀ níṣẹ́ ẹ̀ lágbo ẹ̀ lóko ẹ̀ lódò kẹ́kẹ́ àbáyé kí ni kẹ́ máa tọrọ jẹ́ ní gbogbo nǹkan tẹ́ mọ̀ ń gbèsè ayé yìí kó lọ́mọ bímọ kẹ́ lọ́bẹ̀ kẹ́ lọ́tọrọ jẹ́ kó lókùn fẹ́ ṣòkù ẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ́tọrọ jẹ́ kí nìkan tó dé náà tí wọ́n ń tún ẹran mẹ́rin kọ̀ọ̀kan pa ni ẹgbà ilẹ̀ má lè yín lọ àwọn bàbá yìí kan ti sọ pé ilẹ̀ má lè làwọn ti wá àwọn kan ti sọ pé níjẹ̀ làwọn ti wá ẹgbà bẹ́ẹ̀ lọ dandan kọ́ ni kẹ́ fọ́ọ̀sì gbogbo kan ilé wa lórí ilẹ̀ Yorùbá ní ibi gbogbo òfin ilé tẹ̀dẹ̀ ṣe yóò lè wọ́ọ̀kì ibi ẹ̀dẹ̀ máa kí ni wàá bíyàn kí ẹ̀ máa sọ̀rọ̀ òdì. bàbá mi ẹ ṣe olówó kẹgbẹ́ mi sí biscuit ọ̀rọ̀ tí àfáà sọ tán ní ìsọ̀yẹ́ kan bá káyà yìí kágbọ̀n kan tí aláṣọ nínú Al-Qur'ani àfáà ṣe é rojú screen dáadáa ṣe é rí mi rí o. ok ẹ jẹ́ kí n screenshot ẹgbẹ́ kí n gbé wá fún mi ní 1 second. èyí tí mo fẹ́ jẹ́ kó yé òǹkálukú ni pé ọ̀rọ̀ pípa tẹ́ ń sọ nísìn ìgbà nábì ló ti end torí pé is the order of the day àwọn gèfèrí which is àwọn unbeliever wọ́n jọ ń para wọn ni wọ́n pa Sayyidina Musa tẹ́ ẹ bá gbọ́ wọ́n pa Sayyidina Musa débi pé gèfèrí yẹn yọ ọkàn rẹ̀ jáde Sayyidina Musa yìí mùsùlùmí ni o ó dẹ̀ yọ ọkàn rẹ̀ jáde àwọn ilé wèrè tó ń sọ̀rọ̀ mi. afa ẹ má sọ̀rọ̀ tí yéyé á tún máa fi padà sẹ́yìn dáàdì kẹ́ máa wẹ́yìn rẹ̀ wá ẹ jẹ́ ká padà sí náà kúrò ní kíkà ó ní wa ma arzalna min rasul illa bilisani qawmin liyamin lahum fadlullahu min yasha'u wa yahdiu ma yasha'u wa huwa azizul hakim. Ọlọ́run ní òun ò tí ì rán òjíṣẹ́ kankan àyàfi pẹ̀lú èdè àwọn tí òun rán wọn sí tó jẹ́ pé tí ó sọ tún ó dẹ̀ gbọ́ lágbọ́yé. Then Ọlọ́run ọba ìmọ̀ wá fi gbogbo ẹni tó bá fẹ́ mọ̀nà yóò fi mọ̀nà
gbogbo ẹni tó bá sì fẹ́ fi tó bá tí ò bá fẹ́ fi mọ̀nà ọlọ́run ò ní fi mọ̀nà torí ọlọ́run ọba omi ọba mi lọ́ba tó ní ìmọ̀ jù ẹ wá máa gbọ́. ẹni sọ̀rọ̀ mo bí yín béèrè bó ti ń kẹ́ bá mi ka iṣẹ́ so ọ̀rọ̀ tá à ń sọ lọ pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá mi akẹsàn kan wá sọ lókè yẹn so ẹ bá wáyà Kùránì yìí tó sọ pé àkọ̀rọ̀ òjíṣẹ́ kan sí àyàfi pẹ̀lú èyí tí ń sọ ìjà àwọn ènìyàn rẹ̀ nítorí kó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn nígbà náà aláwo ni yóò sì fi àfinimọ̀nà òun náà sì lù sí ní lọ́kàn so nígbà tó jẹ́ wípé Allah òun náà ló sí àwọn yẹn lọ́kàn kí ló tó wá gbòjìṣẹ́ rẹ̀ dìde sí pé kó tó wá bá wọn jà kó máa pa wọ́n sí. kí ló wà ń bẹ̀ ni pé ẹni ìmọ̀ bẹ́ẹ̀ ni fẹ́ kí n fèsì ni ẹ̀dá ó dà pé ẹni yìí mú ẹ̀kọ́ wá mo sì rò pé yóò sì rí ń bẹ̀rẹ̀ ní fi tápátápá reason ni pé àkọ́kọ́ nígbà tí ẹ̀sìn kọ́kọ́ dé mo sọ òun náà ni mo sì tún maintain ẹ̀ kí ẹ bá nábì dé pẹ̀lú ẹ̀sìn yín kan lọ lè pààyàn rárá áyà tí mo mú wá ń sìn ẹ dákun mo fi ọlọ́run gbogbo wa kódà tí ẹ bá ń ṣe tí bá ń tọ́kù sí nǹkan lórí tí ń ṣe Ṣàngó kọ́ gbà pé kú ń bẹ̀. àfa ẹ máa tún àyà yìí gbogbo àwọn ẹ̀sìn tó kálukú wa bá ń ṣe òdodo náà ni gbogbo ẹ̀ fi ní àgbà kó fi rinlẹ̀. àfa ẹja sọ̀rọ̀ nípa àyà yìí. èyí tí àyà yẹn ń sọ ni pé ìgbà tó yẹ kọ́ pé òun ọlọ́run ọba lòun ò fi ẹni tó òun fi mọ̀nà òun ò fi mọ̀nà nínú wọn ẹni tó wọn ọba dẹ̀ ní fi mọ̀nà òun ò ní fi mọ̀nà mo wá in tó wá wà ń bẹ̀ ni pé tó fa ọ̀rọ̀ ìdà bí ká máa yọ̀dà ìgbà tí ànábì gbé ẹ̀sìn Islam dé ó bá àwọn tí wọ́n ń bọ òòṣà 360. àfa ní mọ́ká ẹ jẹ́ kí n ṣàlàyé náà tó bá kẹ́ bá fẹ́ gbòòrò lọ ọ̀rọ̀ lódodo ẹ kàn lè bọ́ sọ̀rọ̀ ok ẹ sọ fún mi ẹ ṣàlàyé rẹ̀ fún wa ẹ ṣàlàyé àdìsí Kùránì yìí fún wa. ẹ máa gbọ́ tẹ́ bá ẹni sùúrù náà fa ẹ̀fẹ̀ mọ́tò ẹni sùúrù. gbogbo àyà àdìsí gbogbo àyà Kùránì kọ̀ọ̀kan ó ní ìdí tọ́lọ́ fi ń bá ànábì sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni a ti ka sọ́ọ́bì náà sùn gbogbo àyà yẹn ní sùúrù àfáfẹ́ máa pariwo bí tí mo wà ẹjọ́ fọ́nà má bẹ̀ yìí so bẹ́ẹ̀ ti ń yà káàkiri yẹn mi expect kẹ́ máa yà káàkiri mi dẹ̀ bẹ̀ kí ni ká máa pariwo mọ́ra wọn bíbá yìí tẹ́ bá gbọ́ yà Kùránì ẹni sùúrù náà ṣé ló ní kẹ́ ẹ sọ̀rọ̀ ni ẹ yẹ kí n give submission mi náà dẹ̀ máa sọ̀rọ̀ so àyà Kùránì yìí pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ látàárọ̀ Allah wọn sọ pé we did not send ìbéèrè méjì máa bí ń béèrè tí máa di káyà Kùránì yìí tán ó ní we have not sent any messenger except in the language of his people to clarify the message for them. Then Allah leave whoever he will and to stray, and guide whoever will, and he is the Almighty, all-wise. So nǹkan tí àyà Kùránì yẹn sọ ní èdè Yorùbá ni pé a kò rán òjíṣẹ́ kankan àyàfi pẹ̀lú èyí tí ń sọ èdè àwọn ènìyàn rẹ̀ kó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn wípé òun Allah o òun sì ní olùfinimọ̀nà òun ti ní tó bá wù òun á fi mọ̀nà tó bá wù òun á sí lọ́kàn òun sì ní òun gbọ́n jùlọ. So ìbéèrè àkọ́kọ́ ni pé ìgbà tó yẹ pé òun yẹn ló jẹ́ kankan tá ní òjíṣẹ́ tó rán sílẹ̀ àràbù àfa àṣẹ wa bẹ́ẹ̀ afẹ́ ìpadà wọ ìjọ. èyí lọ́ọ̀bì kankan fa èyí lọ́ọ̀bì kankan bọ́ ta ni òjíṣẹ́ tó rán sílẹ̀ àràbù. tó rán síta nìyí. ìgbà tó sọ wípé òun ò ní òjíṣẹ́ kankan sẹ́nì kankan àyàfi èyí tí ń sọ èdè àwọn ènìyàn rẹ̀. àyà yóò sọ̀rọ̀ ànẹ́ Muhammad lásán. ẹ ní sùúrù náà ìbéèrè tí bá bí ní kẹ́ dáhùn afẹ́ ní sùúrù rẹ̀ pariwo ta ni òjíṣẹ́ tó rán sílẹ̀ àràbù. àfàṣẹ wà bẹ́ẹ̀. mo wà ń bẹ èmi ò gbọ́ ni mo sì fẹ́ sọ̀rọ̀ mo sì fẹ́ tó ń bèbú. no mi ìbúyín bíbá ẹ má parọ́ mi o mi ìbúyín bíbá àtàrọ. àwọn tó ní pé ẹgbẹ́ yé pariwo èyí ṣe pariwo ọ̀rọ̀ ní sọ. mo ní mi fẹ́ pariwo bí tí mo wà yìí mo ní mi ò fẹ́ pariwo mo ń bí lè pé ta ni òjíṣẹ́ tó rán sílẹ̀ àràbù. tó rán sí àràbù àbí ta ni. tó rán sí ilẹ̀ àràbù ilẹ̀ àràbù. ok ilẹ̀ lárúbáwá. bẹ́ẹ̀ ni. Ànábì Muhammad ni. ok táwọn ni òjíṣẹ́ tó rán sáwọn haúsá. òjíṣẹ́ ilẹ̀ haúsá yàtọ̀ ànábì kì í ṣe pé ilẹ̀ lárúbáwá nìkan gbogbo ayé lọ́lọ́run rán sí. ok so nísìn ẹ wá ṣe àyà Kùránì ṣe ti wá dànù ni. dé ọ̀la àyà òun sì wà ń sì ń jẹ́ bẹ́ẹ̀. ok tẹ́ bá gbọ́ nǹkan tí àyà yìí sọ ó ní we did not send any messenger except their language of their people. So táwa ni òjíṣẹ́ tán rán sílẹ̀ àwọn haúsá tó jẹ́ àwọn haúsá. Ànábì Muhammad náà ni torí ó wá tó ní pé ànábì òjíṣẹ́ gbogbo ayé. ẹ fi yún lẹ̀ mi máa ń jiyàn ànábì òjíṣẹ́ gbogbo ayé kọ́
àníta ni òjíṣẹ́ tán rán sáwọn Haúsá nígbà tó sọ pé òun ò ní rán òjíṣẹ́ kankan sí ibì kankan bí kò sì ti ń kí sọ. lọ́lọ́run rán sí yìí náà la sọ pé gbogbo ayé ni Rasulul Alamin ni. ó yẹ wá káyà Kùránì kẹtùn Yorùbá. Èdè mélòó lànà bí sọ? ẹjọ́ náà ṣé màá yí òótọ́ olówó Èkó ẹ kúṣẹ́ látàárọ̀. ẹ̀yin lẹ ẹ gbọ́ra yín yóò pẹ̀lú tẹ́ gbé wá gbogbo tẹ́ gbé wá ń against yín àfà ẹ káyà Kùránì kẹtùn Yorùbá. aya nìkan ó ní pé we have not sent a messenger in the ẹ mọ̀ tún lè bá ṣe ń kà. except ibi àti ìran òjíṣẹ́ kankan wá which means pé Ọlọ́run ò sọ̀rọ̀ ànábì nìkan gan lásán gbogbo àwọn tó ti ń wá except àyàfi in the language of his people àfi tí ó jẹ́ èdè àwọn èèyàn rẹ̀ a dẹ̀ mọ̀ pé ànábì ni the last and the seal prophet. ok táwọn náà sáwọ Haúsá tẹ́tẹ̀lẹ̀ kánábì tó dé. Haúsá Yorùbá Haúsá Fúlàní Ìgbìrà nínú àwa àlùmọ̀ ànábì ni àwa mankind tá a wà ní tá a kányìn yìí ni tá a ń bẹ nísàn tá a wà in existence. òun ni kò really specify pé ọjà ẹ point fún mi bí ayé àṣẹ òòṣà ẹ sọ fún mi ibi tí Ọlọ́run ti dákọ pé Mọ́kà nìkan ni ẹ point ẹ̀ jáde. ẹ máa gbọ́ o Allah ń gbẹ́nu sókè ń sọ wípé òun ò rójìṣẹ́ kankan o sí àfẹ́ ayé tí ń sọ èdè àwọn ènìyàn rẹ̀ kó sọ òkè tó ń sọ pé èdè nìsín tó bá fẹ́ rán àyàn sílẹ̀ Yorùbá ọgbọ́lọ̀ jẹ́ni tó ń sọ èdè Yorùbá lẹ́nu tó bá fẹ́ rán sílẹ̀ Ìgbò kan tó ń sọ bẹ́ẹ̀ ni pé òun Allah o òun máa rán èèyàn tí ń sọ Ìgbò lẹ́nu wípé kó lè bá àṣàlàyé ẹ̀sìn fún wọn. so mo á ń béèrè wípé ta wá lọ́rán sílẹ̀ Haúsá àtìlẹ̀ Yorùbá nígbà jẹ́ wípé ó lóun ò ní kò tí ì ṣẹlẹ̀ rí pé òun àrán èèyàn kan yóò àmọ́ sòde Lárúbáwá lọ́mọ pé tó òun lòun ilẹ̀ Yorùbá lòun rán òun sílẹ̀ Yorùbá òun sílẹ̀ China o àní ta ni wọ́n rán sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá. ẹ bá mi lọ wo Quran 7. àfà èmi ò ní kún ibi tí mo wà yìí o tẹ́ bá jẹ́ sàlàyé Quran yìí. ibẹ̀ ni Ọlọ́run ti ń sọ ebi Quran yìí náà ni gbogbo ajọ́ ń sọ tí Ọlọ́run ń sọ tí Ọlọ́run tó kún wọn náà gbogbo ayé. mi ìbá yín jiyàn ṣe àdékọ́ tú eléyìí náà ṣé fẹ́ dáyà Quran lé lẹ́nu ni. mo tú ó dẹ̀ receive ó refuse láti lè la ẹ̀mí neutral mind n tí n sọ ni pé ó dáa ẹ jẹ́ ká gbé láti bẹ̀rẹ̀ ìgbà tí Ádámù tọ́lọ̀ ń dá Ádámù are you alive? àfà ta ni aláàrán sílẹ̀ Yorùbá tí ń sọ èdè Yorùbá ní ilé rẹ̀. ẹ mọ̀ pé àfà ta ni aláàrán sílẹ̀ Yorùbá tí ń sọ èdè Yorùbá. ọ̀dà ẹ sọ ta ni aláàrán sílẹ̀ ẹ sọ ta ni òrìṣà rán sílẹ̀ Yorùbá. mo ní ẹ̀yin mò ń bí ebi àfà lẹ́yìn Al-Qur'ani sì lélẹ̀ mo ń bí lè pẹ̀lú Qur'ani yìí pé ta ni aláàrán sílẹ̀ Yorùbá. sọ kìí ṣe pé ó restrict fún ilẹ̀ Lárúbáwá nígbà tá ànábì bẹ ṣé Lárúbáwá ni wọ́n sọ ní Persian tí ànábì lọ tí wọ́n jẹ́ mùsùlùmí. ta ni aya Qur'ani yìí ń bá wí. aya Al-Qur'ani ń bá gbogbo mankind tó wà lẹ́yìn ìgbà tán ti bí ànábì tán torí ìgbà Jésù. èdè Haúsá tábà ní aláwa arán sí wọn nígbà tó pé wọn ò yẹn lójíṣẹ́ kankan àyàfi èyí tí ń sọ èdè àwọn ènìyàn rẹ̀. gbogbo ò ní tí aya yìí ń sọ ni pé ànábì o gbogbo òun mọ rán sí àwọn èèyàn which is kí wá sí èèyàn nìkan. àní aya Qur'ani yìí ni mò ń sọ ta ni aláàrán sí àwọn Haúsá kí lẹ́ni yìí kí làwọn wíkìlẹ̀ ní sẹ́ni yóò gbọ́rọ̀ ní tá à ń sọ náà ni kéèyàn kan lájọ ń sọ àní kìí ṣe pé ọ̀dà mo béèrè question ẹ point fún mi bí tó ti sọ pé ilẹ̀ Mọ́kà ẹ point Mọ́kà jáde nínú. ok ta ni aláàrán sí rán sáwọn Mẹ́kà. àlá gbogbo ayé tí Mọ́kà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aya Qur'ani yìí gẹ́gẹ́ ni mò ń sọ ẹ fi gbogbo ayé yẹn lẹ̀. ó ní kí n má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe ayé ni. aya Qur'ani yìí mò ń sọ ó ní we did not accept. wọ́ọ̀dù tán lò nínú Lárúbáwá rẹ̀ ẹ mọ́yá jẹ́ káka ó ní wàmọ́ àrùsálná ìyìn tí ìran min rasul nínú àwọn òjíṣẹ́ mi which means kì í ṣe ànábì nìkan àwọn òjíṣẹ́ tó ti kọjá síwájú ilá bílẹ̀ sáré ẹjọ́ báyẹn àyàfi kọ́ gbọ́ ìjọ ni wọ́n ń pè ní kọ́múnù Lárúbáwá. ok tàwa ni ọ̀rọ̀ sí tàwa lọ́rọ̀ sáwọn Haúsá ń gbọ́jẹ́ pé ìjọ ànábì ni wọ́n kọ́dà ìwọ gan tó ń sọ̀rọ̀ tó túnmọ̀ tó ti lè wà láyé lẹ́yìn ìgbà tí Islam ti wá ìjọ gbogbo wa títí táyọ̀ fi parẹ́. ta ni aláàrán sí àwọn Haúsá tó ń sọ Haúsá ta ni aláàrán sí àwọn Haúsá tó ń sọ Haúsá tó fi jíṣẹ́ fún wọn. ta là aláàrán sí wọn tó bá jẹ́ pé bí òjíṣẹ́ yọ kan tó jẹ́ last and the prophet òun náà ni prophet Muhammad so ọba jẹ́ gbéra ọba jẹ́ ọsọ ọba jẹ́ tápà òjíṣẹ́ rẹ̀ mi Jésù ti wá oṣù lọ. before ànábì ẹja gbé àfáà mi gòkè bóyá bàbá mi afẹ́lẹ́ ó ní lọ́wọ́ àìkè ẹja sáré lo space ẹja gbé àfáà mi gòkè bóyá
àwọn náà máa sọ. ẹ understand wípé ànábì gbogbo ayé ni. àfa mi láìkẹ́ ẹ̀ Àfáà tá a bá olúwa ti gbọ́dọ̀ mi lókè wọlé kan ṣe high. ẹmúùt tí a bá ti gbọ́dọ̀ mi wọlé kẹ́múùt. Àfáà in the building. Quran náà ni ayé rí i pé inú àyà yẹn. Any àfáà in the building ẹ ṣe high. Hello sir. Hello ma. Hello ma. Imam ẹ kalẹ̀ ẹ wà ẹ mẹ́. àfáà nìyí. Ẹjọ́ máa mú kàn fẹ́ sọ ọ̀rọ̀ ní àtàwọn mo ti ń send the request. Ẹjọ́ ẹ má bínú. Tẹ́rí àfáà barrister ìmáàmù ẹjọ́ tí ń da mental health wà láàmú láti àárọ̀. Tó bá sọ pé mo ti ń ríyàn tó ń parọ́ orí burúkú irọ́ ilé ayé. Àfáà yẹn ń pa orí burúkú irọ́ àti àdánù irọ́. Kí àfáà yẹn ní family ní ojú máa máa ti àwọn ọmọ wọn àti mọ̀lẹ́bí wọn bí tó bá wà ní. Tó bá sọ pé yàn ṣe òfò ní ilé ayé. Àfáà yẹn jẹ́ number 1 àánú àwọn onírọ́. Àfáà kí ló dé? Ẹ fẹ́ bá ti wá jẹ́ ni. Oríṣiríṣi irọ́ lẹ̀kàn mú ẹ̀kàn máa mú. ẹ má sọ̀rọ̀ bí ìkùsùn wọn ẹ jọ. Bíjò tó bá ìwà ní tẹ́ bá ti sùn Bíjò ẹ lè tẹ́ láti moderate page ẹ jọ ẹ má yẹ kó sọ̀rọ̀ bí ìkùsùn wọn. Ẹ̀kọ́ parọ́ fún wa látàárọ̀. èmi ló ti sùn dábàá wà ń bẹ ẹ sọ máa tó bá wọlé kọ́ máa bù. Okay. Oríṣiríṣi irọ́ lẹ̀ pa fún wa. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ straight. Ìwọ ni tẹ́ parọ́ ẹ mẹ́pẹ́ mental health wá wà stake ni. Àwọn àfáà ti sùn. ètò láyé kíní lẹ wà private lẹ wà ẹ bá fẹ́ send a request ẹ send a request ní ẹgbẹ́ àkàtà. Tòláyé ò ṣe high. Bóyá Tòláyé ti fa ayé ẹ̀ fún Ṣàngó. ẹni wọ́n ti say hi wọ́n ti say hi ẹ gbé Irọ́ látàárọ̀. ẹ ní sùn máa bí ó ti àbájá rí mi ẹ káàbọ̀. kò lè jọ mí lójú àyà alukoran ti ní Bàbá ìmáàmù ẹ ní sùúrù. Simple message tó wà bí simple message tó wà bí tó jẹ́ pé gbogbo á lọ school. Àfi sí ẹni sùúrù náà ń Mr. Optox àti gbọ́ àmọ̀pẹ́rẹ́ náà náà ń pa Níkọ́lẹ̀ ṣe mọ̀ wọ́n. irọ́ díẹ̀ lòun náà ti ń pa. Ẹni sùúrù. Mr. Afri ṣé Mùsùlùmí ni yín? Àfíìs tó wà ń sàlẹ̀. Mùsùlùmí tó wà lókè àbí àfáà ẹ ṣe high kó má di àfáà nìkan ló wà ń bì. Ẹ ṣe high. Ẹ lè wá kún àfáà lọ́wọ́. Ẹ káalẹ́ o. bàbá mo ti kí ilẹ̀ ẹ káàbọ̀ sà. Ẹ gbọ́ àwọn àfáà ti sùn. Àlàyé ni ò tí yé barrister. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kí bàbá máa fi ọkàn bá wa lọ. Ó ní wà mọ́ àrùzánà min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum fayudillu Allahu man yasha'u wa yahdi man yasha'u wa huwal azizul hakim. Ó ń sọ nǹkan kan bí wọ́n pé kinní kan ní lisan ahọ́n ló ń jẹ bẹ́ẹ̀. Lisan yẹn tó wá túmọ̀ sí èdè àgbọ́yé èdè. Tá a bá lọ sí Quran 12:2. àbájá pé ẹ má bínú ẹjọ́ tí ms bá ti sùn ti pé tí àkáǹtì bá lọlẹ̀ gbogbo àwọn tó wà nílé wọn lè follow àṣẹ olùṣàbàtàn live so ká padà síbẹ̀ because mbc sùn tipẹ́tipẹ́ ẹ máa continue ẹ ṣe. Ó rẹ̀ polówó Èkó ti lọ sùn àbí? látàárọ̀ Mo mọ̀ wọ́n ti ẹ̀ try this is 244 Nàìjíríà. Lisan ahọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. Ahọ́n tó wà ní agbárí wa yìí ló ṣe jẹ́ kí a lè máa gbọ́ ohùn ara wa. Tí ahọ́n yẹn ò bá lọ́ tí ò fi sósì fi sọ́tún a máa sọ pé ó di lẹ́ni yẹn. Ṣùgbọ́n tí àwọn èrò kan nínú ọ̀nà ọ̀fun à ń pè ní larynx and pharynx, àwọn ni wọ́n máa ń gbé ìhó ọ̀rọ̀ jáde látàrí bá a ṣe ń brídù tongue wa. Ó túmọ̀ sí wípé Haúsá tí ò bá kọ́ nípa èdè káàárọ̀ oòjíire kò lè ṣèdè wa. Tó bá wá sọ èdè wa gan á ti mọ̀ pé kì í ṣara wa, ó kàn gbọ́ ni. Wọ́n wá sọ níbi báyìí pé wà mọ́ mím fati alif mọ̀dà mọ́ tó wà níbi báyìí ohun tí ò tí ì ṣẹlẹ̀ rí nìtumọ̀ ẹ̀. Bí kí wọ́n sọ pé wàhálà wà mọ́ kò tí ì ṣẹlẹ̀ rí ni wọ́n fi pè é ní mọ́. Arzalna min rasulin min out of prophets rasulin ó túmọ̀ sí pé àwọn òjíṣẹ́ kan ti wá kí wọ́n tó rán ànábì wá. Àti ìran kò ṣẹlẹ̀ rí òjíṣẹ́ kankan láàrin àwọn òjíṣẹ́ ìlà láì jẹ́ wípé tàbí àyàfi
bí yẹn túmọ̀ sí pẹ̀lú, lizanu túmọ̀ sí ahọ́n, ilá bí lizani kọ̀wọ́mìkì, ìjọ nìkan ṣokọ́ ló ń jẹ́ kọ́ọ́mún, àwọn èèyàn náà ń jẹ́ kọ́ọ́mún, nurse náà ń jẹ́ kọ́ọ́mún, ìjọ náà ń jẹ́ kọ́ọ́mún. Ìdí tí àwọn àfáà ṣe tú sí ìjọ ni wípé ìjọ ni kọ̀dìríyà o, ìjọ ni tìjáníyà o, ìjọ ni kùlùbíyà o, ìjọ ni amadíyà o, ẹ má gbàgbé o. Bẹ́ẹ̀ kọ́ọ́mù tó wà ń bí báyìí, ẹ jẹ́ ká lọ wò bí English ṣe tú. Ó ní we have not sent a messenger except in the language of his people. Ẹ rí i pé nurse ni wọ́n lò fún kọ́ọ́mù tó wà ń bí, kì í ṣe group. Ṣé rí problem tó ṣẹlẹ̀ nílé kéwú ni wípé àwọn àáfàá àwọn tó bá fẹ́ kó o mọ̀ ló máa mọ̀, n tó bá fẹ́ kó o mọ̀ ò lè mọ̀ despite the fact gbogbo language yẹn. Ìjọ kọ́ ló wà ń bí, àwọn èèyàn ẹni, àwọn èèyàn ọmọ káàárọ̀ òjíire wà lọ́tọ̀, àwọn tífì wọ́n wà lọ́tọ̀, àwọn ìgbìrà wọ́n wà lọ́tọ̀, àwọn fúlàní wọ́n wà lọ́tọ̀, àwọn èèyàn kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan ni wọ́n. Kí ni ìran tọ̀dọ̀ títí wá? Káàárọ̀ òjíire ni wá. Definitely bí eléyìí ṣe ń sọ di wípé wọ́n gbọ́dọ̀ ti rán ẹnìkan sọ́dọ̀ títí wa náà tó gbọ́ èdè tọ̀dọ̀ títí wa. Wama arzalna min rasulin illa bilisani qawmihi, òun ni bíbá yìí sọ. Ta ni wọ́n rán sí àwọn Ìgbò? Tó bá jẹ́ pé ànábì náà ni wọ́n rán sí gbogbo wa, kí ló dé tí ànábì ò sọ Yorùbá? Arabic is never our mother tongue. We ṣe lizan wa. We have our own tongue. Òun ni mo dẹ̀ ń sọ tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ yìí. Tá a bá da lárúbáwá lẹ̀ ń sìn, àwọn kan ò ní gbọ́, òun á máa kùn wọ́n ni, nígbà tí kì í ṣe lizani tiwọn. Kò kì í ṣe lizani tiwọn, lizani tiwa ni abdafegb, lizani ti lárúbáwá ni alif bata sa jim. Táwọn Ìgbò ní àbúọ oríṣiríṣi, bẹ́ẹ̀ náà làwùsá náà ní tiwọn, China náà ní tiwọn. Tẹ́ bá dé ilẹ̀ Chinese, ẹ ò lè pe Allah ní Krishna, ẹ lè pe Allah ní Indra, ẹ lè pe Allah ní Shiva. Allah náà lẹ máa pè tẹ́ bá débẹ̀. Ọ̀dọ̀ wa nìkan ṣo ló ti debate tí wọ́n ṣe wá wúndì wa tán ṣe pè ní Ọlọ́run Elédùmarè. Elédùmarè ti wá sí rèé. Àwọn tó ti sọ lizan tọ̀dọ̀ títí wá pé agọ̀tún ọlọ́mọ atẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ borí ṣàgbéjì lórúkọ ẹ̀. Tó bá délẹ̀ lárúbáwá tá wà ní Kaaba, ṣáà lè sọ pé Elédùmarè agọ̀tún ọlọ́mọ atẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ borí ṣàgbéjì. Wọ́n á léèyàn jáde ni, wọ́n á ní kí lélẹ́yìn wí. Kálukú ló ní mythology tọ̀dọ̀ tiẹ̀ àti àgbékalẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣe fún wọn. Wọ́n fi sọ pé wà mọ́ iná àǹzánà kùrìhánà àràbíyà alákùn tàtàkùn. Wọ́n ṣe sọ pé a sọ èdè lárúbáwá kùránì kalẹ̀ ní èdè lárúbáwá kẹ́ bá lè ṣe làákàyè. Àwa ọmọ káàárọ̀ òjíire a lè ṣe làákàyè èdè lárúbáwá láì lọ lé kéwù náà. Àti ẹ̀ lọ lé kéwù gan wọn láàmì èdè yẹn pé à ń tó ń bọ̀ sí, à ń bọ̀ sí ń bọ̀ sí, à ń bọ̀ sí torí èdè tí a ò mọ nǹkan kan nípa ẹ̀. Ẹ dákẹ́ bá mi tú ìsáájá ànásírùláì wal fath. Àti ìlọ bí ìsáájá sà, àti ìlọ. Tọ́rọ sọ ń bẹ̀ pé wọ́n máa wọnú ẹ̀sìn rẹ̀ yìí níjọ. Ẹni sùúrù nẹ́ẹ̀sù náà tún lò ń bẹ̀, kì í ṣe jọ nẹ́ẹ̀sù. Tí wọ́n bá ní yáyọ wá nẹ́ẹ̀sì tí ní ọjọ́ Jímọ̀, ṣé ẹ̀yin ìjọ lé wọ́n máa pè ní ẹ̀yin èèyàn ní. Ìsáájá ànásírùláì ẹ máa gbọ́, ṣé kò sí nọ́ọ̀sù ń bẹ̀ ni? Wàrà yìí tà náà sọ, wọ́n máa rí àwọn èèyàn. Ṣé kò sí nọ́ọ̀sù ń bẹ̀ ni? Ìsá, ẹ máa gbọ́, ìsá tí wọ́n bá lo ìsá fún ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìgbà tí ni kíní yẹn ò tí ì ṣẹlẹ̀. Kò tí ì ṣẹlẹ̀, yìí ń bọ̀. Ẹ ṣe sùúrù, a máa tèmi ní 12-13 tí máa fi tu. Tí wọ́n bá ní ìsá is a future tense. Tí ń bọ̀. It's a future tense. Ìsá
jáà túmọ̀ sí pé yóò wá. ìsá jáà násùrù túmọ̀ sí àránṣe. fatihu wọ́n yọ kú ònú fatahi tàbí mufta. ìsá jáà násùrù láì wal fatih. wà wá rí wàrọ̀ àìta ẹ̀yin ó wá rí nẹ́ẹ̀sà àwọn èèyàn yádìkù lúnà fi dínì láì àfọwájá wọn máa tú sínú ẹ̀ kọ̀lúkọ̀lú. ṣé inú ìsìlámù nìkan ṣo làwọn èèyàn ń lo àfọwájá ni. àmọ́ Quran lọ sọ lẹ́yìn. Quran lè sọ ẹ ṣe sùúrù. Quran sọ fún àwọn ará Lárúbáwá ni kò sọ fún àwọn ọmọ káàárọ̀ òjìrì. ó ń sọ bẹ́ẹ̀ fún àwọn tó gbédè yẹn kò sọ bẹ́ẹ̀ fún àwọn tí ò gbédè yẹn. èmi bí mo ṣe wà yìí ìdí tí mo ṣe lè tú Lárúbáwá ni pé nítorí pé mo kọ́. What about those people that did not know anything about it? ẹ wàá bẹ̀rẹ̀ sí máa fèdè títí yín sọ fún wọn. It is against this verse tó sọ pé wàmá àrízànà min rasulin illa bilisani qawmihi. This one is talking to those people that understand it. That's the reason why the Quran sọ pé inna harzana Qur'ana Arabiyyan la'allakum tattaqun. Mo sọ kalẹ̀ ní èdè Lárúbáwá kó bá lè yé yín ni kó bá lè ṣe làákàyè. Ṣó lè yé ará Bàràpá? Ṣó lè yé ará Ògbómọ̀ṣọ́ tí ó kọ̀ọ̀kan èdè Lárúbáwá? He's talking to some category of people. Inna harzana Qur'ana China Arabic China Lugati kò sọ fún wa pé òun sọ kalẹ̀ ní èdè China torí pé ti mọ̀ wípé àwọn ará China ò gbọ́. Ó sọ kalẹ̀ ní èdè Lárúbáwá ni so that the Arabian may understand. This thing is as simple as ABC.